mo kí ẹ̀yin bàbá wa àtẹ̀yin màmá wa níbikíbi tí ẹ bá wà wípé a kú dédé àsìkò yìí, àsìkò bó ṣe ń lọ. Ọgbà ládàáfin kò ní sún kò ní rẹ̀yìn. Ẹ̀yin bàbá wa, ẹ̀yin màmá wa, gbogbo ẹ̀yin ọmọ Yorùbá ìran aládé, èmi àbúrò yín, èmi ọmọ yín, èmi olólùfẹ́ yín náà ni ló ń pè yín pé kẹ́ ẹ fìdílé nǹkan kí a jọ bẹ̀rẹ̀ ètò tí mò ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí. Gbogbo ẹ̀yin tẹ́ bá ń darapọ̀ mọ́ mi, mo bẹ̀ yín ni mo rọ̀ yín ni ẹ bá mi pín ètò náà, kẹ́ ẹ bá mi like, ẹ bá mi love ẹ̀. Ẹ sì rí àkọlé tí mo gbé sórí program Àsírí àwọn Alfa Ilorin àti àwọn ògo Ìlọrin. Mo tún wá sọ pé a fi ẹ̀mí bàbá wa LAJI ABASS a fi lé àwọn Alfa Ilorin lọ́wọ́. Nǹkan ò gbọdọ̀ ṣe wọ́n, nǹkan kò gbọdọ̀ ṣe wọ́n. Àkọ́kọ́ náà, gẹ́gẹ́ bí mo ti sọ lórí ètò wípé àṣírí àwọn Alfa Ilorin, ògo Ìlọrin ó tú. Táwọn tí wọ́n sọ pé àwọn kan ẹlẹ́bọ, tí wọ́n sọ pé àwọn ò fẹ́ ìṣẹ̀ṣe ní ìlú Ìlọrin, ẹ wá fetí ara yín gbọ́. Ọ̀kan lára àwọn ògo Ìlọrin, nígbà tí wọ́n interview ẹ̀, nǹkan tó sọ pẹ̀lú ẹni tó interview ẹ̀ yẹn, ẹni ká tó gbọ́, ká wá jọ jẹ́ láàrin ara wa. Ta ni ẹlẹ́bọ nínú àwọn àtàwọn oníṣẹ̀ṣe? Táwọn ni ẹlẹ́bọ? Ẹ jẹ́ ká jọ dáhùn sí ìbéèrè yẹn. Ṣé ẹ ti gbọ́? Èèyàn mi tẹ́ ń wò mí, tẹ́ ń gbọ́ mi, mo bẹ̀ yín ni mo rọ̀ yín ni, ẹ bá ń pín ètò iṣẹ́ kó lọ dáadáa. Ẹ bá ń pín ètò kó lọ dáadáa. Tó àwọn ọmọ sọ fún yín pé ọ̀tọ̀ ni ẹ̀sìn, ọ̀tọ̀ ni ìran. Ẹ jẹ́ ká tà fún wọn náà ká tó máa sọ̀rọ̀ nípa ẹ̀sìn. Ẹ má jẹ́ ká torí ẹ̀sìn, ká torí ẹ̀sìn ká wá pa ìran rẹ́. Ẹ má jẹ́ kó rí bẹ́ẹ̀. Gbogbo ìran ọmọ aládé, gbogbo ìran káàárọ̀ òjíire, òun làwọn mi sọ fún yín pé ìlú Ìlọrin ilẹ̀ Yorùbá ni, kì í ṣẹlẹ̀ ẹ́míà. Ọba ni wọ́n ń jẹ ń bẹ̀. Àwọn Fúlàní àtàwọn Álímì, àwọn ni wọ́n fi èrú gbàbùkún nílọrin. Àwọn ni wọ́n ṣe kí ni, wọ́n fi èrú gbàbùkún ní Ìlọrin. Ojú wa yìí ti là, ojú ọmọ káàárọ̀ òjíire ti là. Ìmú tẹ́ ẹ mọ́ àwọn babaláwa tó jẹ́ ọmọ Yorùbá tí wọn ò lè sọ̀rọ̀ nílọrin, ìmútẹ́mú wọn ó tó gẹ́. Afẹ́gbà wọn lẹ̀. Ẹ̀sìn ọ̀fàjà, gbogbo ẹ̀sìn lágbàáyé òun ni ẹ̀sìn ẹlẹ́bọ. Gbogbo ẹ̀sìn lágbàáyé òun ni ẹ̀sìn ẹlẹ́bọ. Kí mùsùlùmí kó má rí ẹ̀sìn wọn gẹ́gẹ́ bí ẹ̀sìn tó dáa, tí kìrìsìtẹ́nì kó má rí ẹ̀sìn wọn gẹ́gẹ́ bí ẹ̀sìn tó dáa jù lágbàáyé. Ọlọ́run ọba tó dá ẹ̀sìn oníkálukú fún un, tí a sọ pé Ọlọ́run ṣe mistake ni, àbí a béèrè ẹjọ́ lọ́wọ́ Ọlọ́run ọba, àbí a béèrè ẹjọ́ lọ́wọ́ Ọlọ́run ọba. Ọlọ́run tó dá wa níran Yorùbá, ó ti mọ̀ pé adé là ń dé ń bẹ̀. Ló fi dá wa níran Yorùbá, ló fi gbogbo àwọn oríṣàdá tọ́lọ̀ ń dá mọ́ wa, tó yẹ ká fi mọ gbégbèsè nígbèsè ayé wa, tó fi rọrùn, tó fi tùbà, tó fi tùṣẹ́. Òun ló fi bàbá wa Ifá Ọ̀rúnmìlà, òun ló fi tíǹkì wa. Gbogbo nǹkan sì ń lọ bó ti yẹ kó lọ.
nígbà tí wọ́n gbé ẹ̀sìn àjòjì tá a pè ní ẹ̀sìn ìmọ̀le ẹ̀sìn Islam dé ọlá ìfẹ́ táwọn bàbá ńlá wa tí wọ́n ní sọmọlàkejì ọlá ìfẹ́ tí ẹ̀sìn bàbá ńlá wa tí wọ́n gbé dání ń sọ pé ẹ̀sìn Islam àwọn ọmọ àwọn lọ kọ́ ẹ̀sìn yẹn gẹ́gẹ́ bí wọ́n ṣe wòye ẹ̀ fún wọn. nígbà tó wá wòye ẹ̀ táwọn bàbá ńlá wa tí wọ́n mọ àwọn ọmọ lọ lè kéwú táwọn ọmọ wa kéwú lẹ́gbẹ̀ẹ́ àdìgbà ẹ̀sìn ní kò sí ẹ̀sìn ọ̀fàjà gbogbo nǹkan lọ bó ti yẹ kó lọ ni kí ló wá dé ní ìsìn tẹ̀yìn àfáà kan ẹ̀sìn táwọn babalá wa ń ṣe kí wọ́n tó gba ẹ̀sìn Ìsìláàmù ẹ̀yin kan wá dé ní ìsìn pé ẹ̀ wá ń pè wọ́n ní ẹlẹ́bọ kò yẹ kó rí bẹ́ẹ̀ kò yẹ kó tó sọmọ ọkọ Yorùbá nínú lẹ́nu jàre sọ́rí kò yẹ kó tó sọmọ ọmọ ọkọ Yorùbá lẹ́nu kò yẹ kó tọ́ sí wọn lẹ́nu kó wọn bá wọn sọ gbólóhùn yẹn òun làá fi sọ fún yín pé Ìlọrin ilẹ̀ Yorùbá ni Álímì òun ló fi èrú ló fi gbàbùkún ẹ̀yin ọmọ ọkọ Yorùbá tẹ́ ẹ wà nílọrin ẹ mọ́ torí ẹ̀sìn kẹ́ ẹ pa ìran yín rẹ́ o ọ̀tọ̀ lẹ́sìn ọ̀tọ̀ nìran àwọn tí wọ́n ń pè àwọn kan ní ẹlẹ́bọ tí wọ́n fẹ́ kí wọ́n ṣe ìṣẹ̀ṣẹ̀ nílọrin ẹ wá gbọ́ ìtàbí tí wọ́n ṣe pẹ̀lú ńtọ̀hún ẹ wá gbọ́ ẹ́. ẹ̀yìn mi tẹ́ bá ń gbọ́ wọ̀nyẹn ẹ jẹ́ kí n mọ̀ o ẹ máa kọ́mẹ̀tì o tẹ́ bá ń gbọ́ ẹ jẹ́ kí n mọ̀ tí òun náà bá kílẹ̀ dáadáa ẹ jẹ́ kí n mọ̀ bí ó bá kílẹ̀ ẹ jẹ́ kí n mọ̀ ṣé ti gbọ́. lẹ́ẹ̀kan sí mo kí gbogbo yín káàbọ̀ sórí ètò gbogbo yín tẹ́ bá tẹ̀lé darapọ̀ mọ́ wa gbogbo yín tẹ́ bá tẹ̀lé darapọ̀ mọ́ wa ẹ bá wa pín ètò yìí kó lọ dáadáa kájọ gbèjì gbọ́ ọ̀kan láwọn ògo Ìlọrin tí wọ́n lọ kidnap Tani Ọlọ́run tí ń sọ wípé àwọn ò fẹ́ kí ìṣẹ̀ṣẹ̀ wà lọ́rin ara wọn ni wọ́n interview yìí o ara wọn ni wọ́n fi ọ̀rọ̀ wá lẹ́nu wo ẹ gbọ́ nǹkan tó sọ káwájọ jọ́ọ̀jì ẹ̀. nígbà tẹ ẹ sọ ẹgbẹ́ ìdàgbọ́ ní ìsìn tó sọ pé òun máa ń tẹ ẹgbẹ́ dáadáa ẹni tí wọ́n ń ta fíì ẹ̀dẹ́gbẹ́ sọ fún ara ọ̀kan lára ògo Ìlọrin tí wọ́n lọ kidnap Tani Ọlọ́run wá sí Ìlọrin láti Ìbàdàn tí gbogbo yín mọ̀ sí Múrí Bàrígà òun ni wọ́n interview o òun ni wọ́n interview kẹ́ ẹ gbọ́ pé òun máa ń tẹ ẹ̀yìn dáadáa èyí sọ pé wọ́n ẹ̀fẹ̀ kí wọ́n ṣe ìṣàdé nílọrin kí ni nǹkan tẹ́yìn wá ń ṣe yìí kí ni nǹkan tẹ́yìn ń ṣe yìí èyí sọ pé wọ́n ẹ̀fẹ̀ kí wọ́n tẹ ẹ̀yìn nílọrin ẹ̀fẹ̀ kí wọ́n ṣe ìṣàdé nílọrin nǹkan tẹ́yìn wá ń ṣe yìí kí ló túmọ̀ sí ẹ jẹ́ ká jọ gbéyàwó ẹ jẹ́ ká jọ sọ kí ni nǹkan tẹ́yìn ṣe yìí ṣé nǹkan tẹ́yìn sọ nínú interview ṣé kìí ṣe nǹkan àwọn oníṣẹ̀ṣe ni ṣé kìí ṣe nǹkan àwọn ẹlẹ́bọ ni ẹ́. ẹ máa ń tẹ ẹ̀pẹ̀ dáadáa ẹ dẹ̀ tó ṣe pé ẹ máa ń ṣe oògùn ṣóògùn bà àbókù tẹ̀lé ẹ ṣe sùúrù ẹ má dà pọ̀ ẹ má dà pọ̀ ẹ ṣe sùúrù ẹ má jẹ́ kó dà pọ̀ ká bá sọ̀rọ̀ pé oògùn ibà oògùn jẹ̀díjẹ̀dí ìyẹn kọ́ là ń sọ tí ọba wa bá yín pé ọjà wo ta ọjọ́ sóògùn fún. àti bí ọba wa tọ́jọ́ mi tó bá ní ọjà wo ta ṣé ẹ gbọ́ mi tí bá tó bá ní ọjà wo ta máa tó bá jẹ́ bí ọ̀sẹ̀ ẹ̀gbọ́n kàbá ní kókó lọ tọ́ ọ̀sẹ̀. ṣé ẹ ti gbọ́ tí ẹnìkan bá wá sọ́dọ̀ tòun tó bá wá nǹkan ìtajà wá sọ́dọ̀ tòun òun ó gun ọ̀sẹ̀ fún un
tí ọjà ó fi mọ tà dáadáa ṣé ẹ gbọ́ inú bọ́lá ti mú yẹn ṣé ìṣe nǹkan àwọn ìṣẹ̀lẹ̀ lẹ́ ń ṣe yẹn ni ṣé kìí ṣe nǹkan àwọn ìṣẹ̀ṣe lẹ́ ń ṣe yẹn ni wáyé tẹ̀ wá ń tàn wá wáyé tẹ̀ ń parọ́ fún wa àwọn ẹ̀sìn àbámbálá wa tó jẹ́ Ifá tó jẹ́ pé Ọ̀rúnmìlà ni bàbá Ifá gbogbo nǹkan yẹn ni wọ́n ti fi kọ́ wa ni wọ́n ti fi kọ́ wa bá ti máa ṣe gbà tí a bá bímọ ọkọ̀ tá a sọ ọmọ wa àwọn Yorùbá a ti mọ̀ Adékúnlé Adéwálé Ifágbèmí Ọ̀ṣunwùmí Ọ̀ṣungbèmí Ọláwálé gbogbo kọ́ tá à ń sọ Yorùbá táwọn ọmọ Yorùbá àwọn babaláwa ń sọ wá nígbà náà lọ nìyẹn ká tó gba ẹ̀sìn Ìsìláàmù ká tó mọ Jábùdù Muhammadu Saliu gbogbo ọkọ̀ yẹn ká tó mọ ṣe Mufutawu sẹ́yìn mọ̀ tó mọ Mufutawu lédè Yorùbá kọ́kọ́rọ́ ni ọmọ Yorùbá ẹ jẹ́ ká jí lójú oorun ẹ mọ̀ yẹ káwọn àwọn ọmọ Ìlọrin àwọn Fúlàní Ìlọrin ẹ mọ̀ yẹ ká gbà wọ́n láyè kí wọ́n gbalẹ̀ bàbá lọ́wọ́ wa ẹ mọ̀ yẹ ká gbà wọ́n láyè káwọn àwọn ọmọ ìyá wa tó wà nílọrin tó jọ ọmọ kan tó wà nílọrin kí wọ́n lè ṣe ẹ̀sìn tó bá wù wọ́n kí wọ́n lè gbé ẹ̀sìn wọn tó bá wù wọ́n kí wọ́n lè gbé síta ẹ̀lẹ́ká sọ́bọ̀ tí wọ́n gbé síta ẹ̀sìn babaláwa ó ní ìṣẹ̀ṣe torí pé ọba là ń jẹ́ ilẹ̀ Yorùbá Àgíjẹ Emir Ìlọrin ọba bọ́lọ̀ ọba Emir tó wà mẹ́ kìí ṣe ọba torí àwa kìí jẹ ọba nílẹ̀ Yorùbá ọba aládé ni wá ọmọ aládé ọba là ń jẹ́ ilẹ̀ Yorùbá Emir yẹn gbogbo ọmọ ìran Yorùbá abọ́lọ̀jì lójú oorun abọ́sẹ̀kíni abọ́lọ̀jì lójú oorun kájà fáwọn àwọn ìran wa tó wà ní ọmọ ọkọ Yorùbá tó wà nílọrin kó lè kálukú ní láìtì fún religion tó bá wù ú ẹ jẹ́ ká tó mọ́ gbọ́ lọ gbogbo ẹ̀yin tẹ̀ bá tẹ̀ ń dakọ̀ mọ́ wa ẹ bá wa tẹ like ẹ bá wa tẹ love ẹ bá wa pé tó náà kọ́ lọ dáadáa ètò tòní ó yàtọ̀ díẹ̀ gbogbo ẹ̀yin fáàsì mi gbogbo àwọn ọmọ káàrọ̀ òjìrè lélókò àdélẹ́yìn ojú mi tá bá wà kájọ gbọ́ àṣírí wọn tó tú nílọrin àwọn àáfàá tó wà lọrin tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ nù wọn ìṣẹ̀ṣe náà làwọn náà ń ṣe ẹlẹ́bọlọ́pọ̀ nù wọn oníjìbìtì lọ́pọ̀ nù wọn ẹ̀yin wọn sọ pé ẹ̀ ń jáfọ́ lọ́hùn ẹ̀ ń jáfẹ́ sí ṣé bí ànábì tẹ́ ń tẹ́ gbà fún ṣé bó ti ṣe ní ànábì tẹ́ gbà fún ẹgbẹ́ bí tó gbé ẹ̀sìn Islam wá ṣé bóun ti ṣe ní lẹ́yìn ṣe lọ́rin humanity first ìjọba ènìyàn first tẹ́ ẹ bá ń ṣe ẹ̀sìn tó bá nífẹ̀ẹ́ ọmọlàkejì ẹ kó o ṣe ẹ̀sìn kankan ọ̀kan ń tan ẹ ní ọ̀kan ń parọ́ tan ẹ ní tó bá ń ṣe ẹ̀sìn ọbọ̀lọ̀ nífẹ̀ẹ́ ọmọlàkejì ẹ o sì bọ́ sọ pé ẹ̀sìn kan ló dá ẹ̀sìn kan ní ọ̀dá ẹ̀fìn oníkálukú lẹ̀ kó ṣe ẹ̀sìn tó bá wù ú ọlọ́run tó dá ogun ẹ̀sìn ọlọ́run bá tó dá ogun ẹ̀sìn sáà bó ṣe mistake ni àbí àpèlẹ́jọ́ tó ẹgbẹ́ ọlọ́run fẹ́ kí ẹ̀sìn kan kó dá lágbàáyé ni wáyé tí ò ní ṣe gbogbo apáta lẹ́lẹ́sìn mùsùlùmí wáyé tí ò ní ṣe gbogbo wa ní ẹlẹ́sìn kìrìsìtẹ́nì wáyé tí ò ní ṣe gbogbo wa ní àwọn ẹlẹ́sìn jù ẹ̀sìn pọ̀ lágbàáyé ẹ̀mẹ́ẹ̀ká àwọn àkàwọn kan mọ̀ tàn wá jẹgbọ́n ẹ jẹ́ ká jí lójú ká wé kọ́ gbogbo ọmọ aládé ẹ jẹ́ ká wé kọ́ ẹ jẹ́ kí n play lè tán tí mo bá play lè tán tá a bá gbọ́ ká gbọ́ dáadáa màá ṣe wà tún play nǹkan tó fà á tí mo fi sọ yí pé a fi ẹ̀mí bàbá wa Lájì ABASS òpìtàn ilẹ̀ Yorùbá a fi lé gbogbo àwọn àfà tó wà lọ ní lọ́wọ́ màá ṣe tí wàá play four note àfà yẹn tó sọ sí tó sẹ́ẹ̀dì ránṣẹ́ sí bàbá wa Lájì ABASS lórí ìtàn Yorùbá tí wọ́n ń tọ́ ìtàn Yorùbá tí bàbá Lájì ABASS sọ ń pa wọ́n lára wọ́n fẹ́ kí wọ́n sọ òdodo ọ̀rọ̀ wọ́n fẹ́ kí ojú àwọn ọmọ Yorùbá ọlá pé Ìlọrin ilẹ̀ Yorùbá ni
tó gbé Ìlọrin ti wá jẹ́ ẹ̀sìn tí ó ti gbé ẹ̀sìn Islam kárí àbí tó gbé ó ti jẹ́ pé emir ló wà ń bẹ̀ tó wá jẹ́ ẹlẹ́sìn mùsùlùmí tí ó pé ẹlẹ́sìn mùsùlùmí tó wá pọ̀ nílọrin ló wá fà á lè wá ń sọ pé ẹ fẹ́ kí wọ́n wá ṣe ìṣẹ̀ṣe yàtọ̀ ó ṣe pé wọ́n mọ̀ gbẹ́bọ káàkiri oríta ẹ̀sìn táwọn náà nígbàgbọ́ nínú wọn ń ṣe yẹn ẹ̀sìn tẹ́yìn náà nígbàgbọ́ nínú olè yìí náà ń ṣe yẹn ẹ̀sìn táwọn kìsẹ́yìn nígbàgbọ́ nínú náà ni wọ́n ń ṣe yẹn gbogbo oníkálukú tí ń ṣe ẹ̀sìn tó wù ú ìgbàgbọ́ ni wọ́n ní nínú ẹ̀sìn yẹn ni wọ́n fi ń ṣe kó máa dé pé àwọn kan náà máa kọ̀ndẹ̀mẹ̀ fún wa kó máa jẹ́ àwọn kan náà máa kọ̀ndẹ̀mù ẹ̀sìn tó gbé láti ibì kan fún wa láti mọ̀ fi pa ìtàn ilẹ̀ Yorùbá rẹ́ ẹ má yẹ ká gbà fún wọn ọ̀rọ̀ Yorùbá là ń sọ yìí ọ̀tọ̀ lẹ́sìn ìran ọmọládé ni wá bàbá LAJI ABASS ẹ máa bá iṣẹ́ yín lọ ẹ máa ṣe kí ni ẹ máa bá iṣẹ́ yín lọ a ti fi ẹ̀mí yín lé gbogbo àwọn àfá Ìlọrin lọ́wọ́ yìí kẹ́kọ̀ọ́ gbọ́dọ̀ ṣe yín tó ẹ̀yin lè jẹ́ kí àwọn ọmọ Yorùbá kí wọ́n mọ ìtàn wọn kí wọ́n mọ ìṣe wọn kí wọ́n mọ ẹ̀sìn wọn kí wọ́n mọ àṣà wọn inú wa dùn fún yín fún jẹ́ta àwọn atẹ́ ìṣe fún ìran Yorùbá mo gbà ládàá fún ìran Yorùbá ò ní fi ilẹ̀ kò ní tó tútù yìí Ọlọ́run Elédùmarè tó dá yín níran Yorùbá kò jẹ́ kí ọ̀tá ó mú yín ẹ má bá iṣẹ́ yín lọ ẹ má dá wọn lóhùn ẹni tó ṣẹ̀ ní fọ́dọ̀ òdì rẹ̀ sí ẹ má dá lóhùn o ẹ má dá lóhùn o ẹ má dá lóhùn ẹ má bá iṣẹ́ yín lọ bàbá wa LAJI ABASS gbogbo ẹni tí ẹ bá lẹ́yìn darapọ̀ mọ́ wa ẹ bá wa pé ètò yìí kó lọ dáadáa lọ́dà mi Isa Babatunde Yusuf mo ti dín ìkòkò lóòótọ́ tí a ti gbọ́ tó má bèèrè lọ pé kí ni ìtumọ̀ Yusuf ṣe lè sọ kí ni ìtumọ̀ Yusuf ní Yorùbá ṣe lè sọ sọ́kọ Yorùbá ni Yusuf sọ́kọ ìrànládé ni Yusuf ẹ̀yin náà ẹ̀wò Babatunde ṣé Babatunde tó wà láàrin ọkọ̀ yìí yẹn ṣé kò ṣe gbọ́ létí àní ẹyẹ ìṣẹ́rú Fúlàní mọ́ ẹyẹ ìṣẹ́rú ẹ̀sìn kẹ̀sí mọ́ ẹ má torí ẹ̀sìn kẹta ìran yín sóko ẹrú ẹwé kẹjí lójú orin ẹjẹ́ pọ̀ ọpọlọ yóò sọ̀rọ̀ fún yín ọ̀tọ̀ lẹ́sìn ọ̀tọ̀ nìran nìkan táwọn ń tà sọ fún nìyẹn àwọn ọ̀bẹ́sì kan jà òdodo là ń sọ fúnra wa òdodo ọ̀rọ̀ òun ni à ń sọ fúnra wa ẹlẹ́kàtọ̀ gbọ́ dáadáa kẹ́sì gbọ́ ẹlẹ́gbẹ́ you don dig ògógóró you no ever set sabi call mo understand lóòótọ́ ẹ fi mí sílẹ̀ àmọ́ tẹ́ ẹ bá gbọ́ mi dáadáa Yusuf tó wọn wájú ọkọ̀ yìí ṣé ìran Yorùbá ni máa ń jẹ́ Yusuf àbí Isa tó wà níbẹ̀ ọkọ̀ yìí ṣé ìran Yorùbá ni máa ń jẹ́ Isa ẹ̀yin náà wò Babatunde tó wà láàrin ọkọ̀ yìí ṣé ọkọ̀ yìí ṣé ọkọ̀ yẹn kò ṣe tún ṣé ẹ̀yin náà wò Babatunde ẹ̀yin náà wò ṣé kò sàn gidi létí ṣé kò ṣe gbọ́ Babatunde ọmọ Yorùbá tẹ̀sí pé ayín ṣé ẹ tí àmọ̀ tí mo Babatunde àbí mọ̀ tí mo Babatunde wọ́n wá ń sọ ilé ọkọ̀ àràbù inú yín wá ń dùn ẹ̀yin náà ẹ̀ tí wọ́n ń ṣe wáàsí fún wa ẹ̀bí ń ba ẹ̀sìn àwọn babaláwa jẹ́ ẹ jẹ́ káwọn ọmọ Yorùbá kọ́ mọ rí ẹ̀sìn babaláwa gẹ́gẹ́ bí ẹ̀sìn burúkú gẹ́gẹ́ bí ẹ̀sìn dí ọ̀tá tó yẹ kó rí bẹ́ẹ̀ gbogbo pátá lẹ́lẹ́bọ gbogbo ẹ̀sìn tó wà lágbàáyé pátá ní ẹlẹ́bọ ẹ mọ̀ sọ pé ẹ̀sìn kan wà ṣùgbọ́n ọ̀sẹ̀ ẹ̀sìn kan lọ mọ́ ṣé ti gbọ́ ìyẹn làwa sọ fún yín ọmọ Yorùbá ẹ jí ẹ mọ́ sùn. gbogbo ẹni tí ẹ̀ dá akọ mọ́ mi mo kí ògbóyin káàbọ̀ sórí ètò mo kí igi lẹ́sìn gan ni. ẹ jẹ́ ká tó gbọ́ ọ̀rọ̀ interview tí wọ́n béèrè lọ́wọ́ bàbá wa Múríbà Ìgà ẹ jẹ́ ká tó gbọ́ tán tàbá gbọ́ tán máa ṣe àpilẹ̀ ti àfà tó sọ ránṣẹ́ sí bàbá wa LAJI ABASS tí mo fi sọ yí pé a fi ẹ̀mí bàbá wa lé wọn lọ́wọ́.
èsì yẹn gbọ́dọ̀ fún wa o. Ẹni sùúrù o, ẹni sùúrù o, ẹni sùúrù o. Ojú wo ni èèyàn tẹ́ ń gbọ́ tẹ́ bá ń gbọ́ ilé kí n mọ o ẹ bá mi like ẹ bá mi love ẹ gbogbo èèyàn mi tẹ́ ń wò mí láti ilé ẹ bá mi like ètò yìí ẹ bá mi love ẹ bá mi like ẹ tẹ́ ń gbọ́ tẹ́ ń gbọ́. ojú tí Islam fi yọ mo ti bọ́ ìjà àwọn àjọjọ́ ọmọ kan ni wọ́n mọ̀ dáadáa. ẹ̀yin ìyá wa ẹ̀yin bàbá wa ẹ gbọ́ ìyá mi wọ́n sọ ẹ ṣe sùúrù o bàbá kàríkà ẹ ṣe sùúrù. mo máa ń ṣe ọjọ́ mo máa ń ṣe ọjọ́ ìtajà ẹjọ́ bá dìde kó máa bọ̀. ẹ̀yin ìyá wa ẹ̀yin bàbá wa mo tún fẹ́ béèrè lẹ́ẹ̀kan sí i ojú wo ni Islam fi wo ká máa yẹsẹ́ wò. bàbá Bàríkà ẹ má jà sagidi ẹni mi ìdẹ̀fẹ́ kó dáa nínú. mo máa béèrè lọ́wọ́ mo gbọ́dọ̀ béèrè lọ́wọ́ yìí. Islam ojú wo ni Islam fi wo ká máa ká yẹpẹ ká máa yẹsẹ́ wò. Àní ojú wo ni Islam fi wò ó? À ń bẹ̀rẹ̀ lọ́wọ́ yín. Ojú wo ni Islam fi wò ó? Ojú wo ni Islam fi wò ká máa ṣẹṣẹ ìtajà? Kí ni Kùránì sọ lórí ká máa ṣẹṣẹ ìtajà? ẹ̀yin èèyàn ohun tẹ́ ń gbọ́ yìí gbogbo ìmọ̀ gbogbo ẹ ti mọ ohun yẹn ohun bàbá wa Múrí Bàrígà ni o ògo Ìlọrin ẹni tó lọ kidnap ta lọ lọ́hùn láti Ìbàdàn wá sí Ìlọrin ni ohun ẹlẹ́gbọ́n yìí o ẹ jẹ́ ká jọ bira wa léèrè nínú ìbéèrè tó ń béèrè lọ́wọ́ yìí wípé òun tẹ yẹn rìn òun gúnṣẹ́ òun sì yẹn kan ibo ló ti mú ṣé kìí ṣe ẹ̀sìn ìṣẹ̀ṣe ló ní ọ̀sẹ̀ gúngún ni wáì tó wà mọ̀ sọ pé àwọn kan ẹlẹ́bọ ẹ̀sìn kan ló dáa wáì tó mọ̀ sọ bẹ́ẹ̀ ọmọ aládé ni àwa ọmọ aládé ni wá ẹ̀sìn àbáláyé ó ti wà tí wọ́n tó mú ẹ̀sìn Islam àti ẹ̀sìn Kìrìsìtẹ́nì kó tó gbé wá fún wa ilẹ̀ Yorùbá ẹ̀sìn àbáláyé ó ti wà dáadáa torí ìran aládé ni wá ẹ̀sìn ni wọ́n fi ń jẹ ọba ẹ̀sìn òun ló fi ń jẹ ọba ẹ̀yin náà gbọ́ interview látẹnu Múrí Bàrígà tó lọ kidnap ta lọ lóhun láti Ìbàdàn àwọn sọ wípé àwọn fẹ́ kí wọ́n ìṣẹ̀ṣe nílọrin wọ́n sì ìṣẹ̀ṣe nílọrin dáadáa torí Ìlọrin ilẹ̀ Yorùbá ni Ìlọrin ilẹ̀ káàrọ̀ òjíire ni oníkàlù ní right láti ṣe ẹ̀sìn tó bá wù ú lábẹ́ òfin Nàìjíríà ẹ̀sìn kan ò gbọ́dọ̀ dẹ́sì kan lọ́wọ́ òfin Nàìjíríà gan làwọn fẹ́ fi tó ìṣẹ̀ṣe wọ́n ó ṣe ẹ̀sìn wọn nílọrin tó gbé ilẹ̀ Yorùbá ni bàbá wa Alhaji Abbas ẹ máa bá iṣẹ́ yín lọ ẹ má yẹ káwọn afá kan kó dùn mọ̀ọ́mọ̀ mọ́ yín ọmọ Yorùbá ni yín ọmọ ọkọ Yorùbá ni yín tẹ́ ẹ ti mọ ìtàn Yorùbá dáadáa títàn Yorùbá ti yé yín dáadáa. bàbá Alhaji Abbas ẹ túbọ̀ bá tẹramọ́ ìtàn Yorùbá yẹn kí gbogbo àwọn ọmọ káàrọ̀ òjíire kí wọ́n mọ ìtàn wọn kí wọ́n lè pa ìtànú Kùránì fún wa mọ́ kí wọ́n lè pa ìtànú Bíbélì fún wa mọ́. tó ìtànú Kùránì ìtàn àwọn Lárúbáwá ni kì í ṣe ìtàn àwọn Yorùbá àwọn ọmọ káàrọ̀ òjíire kì í ṣe ìtàn àwọn ọmọ aládé ọ̀rọ̀ nu Bíbélì ìtàn àwọn ìran Ísírẹ́lì ni kì í ṣe ìtàn àwọn ọmọ káàrọ̀ òjíire kì í ṣe ìtàn àwọn ọmọ ìran aládé ẹ jẹ́ ká jí ẹ má yẹ káwọn àfá yìí ẹ má yẹ ká jẹ́ kí wọ́n pa ẹ̀sìn wa rẹ́ ẹ̀sìn àwọn babaláwa rẹ́ o ẹ má yẹ ká jẹ́ kí wọ́n ba ẹ̀sìn àwọn babaláwa rẹ́ o ẹ jẹ́ ká jí lójú òun o mo gbà òpònà àìmọ̀kan ni mí kí lọ wáṣẹ́ ṣe wọ́n wáṣẹ́ fún mi Alidu Dìjání kí ni mí ní Alidu tó wà níbẹ̀ ìwókọ yẹn sọ fún mi lédè Yorùbá kí n gbọ́
òpònú wọ́n gangan lòpònú ìwọ́n gẹlẹ́ irú Fúlàní kí ni mí ni alidu lédè Yorùbá àtẹ̀gbọ́ Tìjàní tó wà ń bẹ̀ Tìjàní ó kọ Yorùbá ni bọ̀ alidu yẹn kí ni mí ni ẹ̀ àní ẹ̀jí ẹ̀mọ́ ẹ̀jí ẹ̀mọ́ yẹn káwọn irú Fúlàní kí wọ́n fi ẹ̀sìn kó wọ́n jẹ́ kẹ́ ẹ bá ìran yín jà ìran Yorùbá àwa náà ní ráìtì fún religion àti culture wa a ní ráìtì fún gbogbo ara mọ̀ pé ní orílẹ̀-èdè Nàìjíríà ẹ̀sìn mẹ́ta ló wà nínú constitution ló wà ń bẹ̀ wíwá la mọ̀ ẹ̀sìn mẹ́ta ni ẹ̀sìn mẹ́ta ni Islam Christian àti Ifá religion àbí òun ló wà nínú constitution Nàìjíríà tí wọ́n ti fòtẹ̀lú wọ́n ti mọ̀ pé àwọn èèyàn Yorùbá àwa náà wà náà tí wọ́n ń ṣe ẹ̀sìn Yorùbá ló jẹ́ àwọn ẹ̀sìn àbáláyé táwọn babaláwa tá a mọ̀ sí ẹ̀sìn Ifá tó jẹ́ olùtọ̀nà gbogbo àwọn ìran ọmọ aládé tó yí Ifá olùtọ̀nà wa ẹ̀mẹ̀ káwọn afá kan tún wa jẹ mọ́ ẹ̀mẹ̀ káwọn afá tó tú èdè lédè fún wa mọ́ Abudulayi ẹrú ni ẹrú l'Abudulayi kí ló dé àwọn àfáà Ìlọrin àwọn àfáà Ìlọrin tó yẹ pé àwọn gangan ni olórí àwọn ẹlẹ́bọ àwọn gangan olórí àwọn jìbìtì olè ọ̀fọ́n ibẹ̀ lásẹ́wọ́ pọ̀jù sí Ìlọrin yẹn ni asẹ́wọ́ pọ̀jù sí Ìlọrin onú ẹ̀dìmọ̀ gbọ́ tó mọ̀ ta oògùn ló mọ̀ ta àgbo amókólé ọ̀pẹ́ ẹ̀yìn ibi ìtumọ̀ ẹ̀bẹ̀ mú dàbí wọn dáadáa àwọn ọmọ Ìlọrin ní wọ́n ń ta àgbo fún wa níbẹ̀ yìí níbi tí mo wà yìí àwọn ọmọ Ìlọrin ní wọ́n kiri àgbo ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Ìlọrin ní kí ló dé ọmọ Yorùbá ni wọ́n náà ọmọ káàró jíire ni wà ẹ má fọ́ọ̀sì ẹ̀sìn kan lé a lórí ibẹ̀ ẹ̀sìn kan ló dáa ẹ̀sìn kan ló wà lùjọ náà ẹ̀sìn kan ló wọ̀ náà ẹ má fọ́ọ̀sì yẹn lé a lórí mọ́ àwọn ọ̀fẹ́ tàbí mọ̀ sí pé agilẹ̀ mọ̀ mọ́ àwọn èèyàn wọnú ẹ̀sìn ẹ pa lọ Saudi ẹ lọ Saudi ẹ má fọ́ọ̀sì ẹ̀sìn kẹsílẹ̀ a lórí mọ́ ìran ọmọ aládé ni wá ìran ọmọ aládé ni wá bọ́dà mi ìfásẹ̀kìsá àwórìdè Tìjàní kìí ṣe ó kọ ọmọ Yorùbá bì èmi ò bẹ ọkọ ọmọ Yorùbá ni o táì pé ó kọ àwọn Arábù náà lòun náà bì tí ó yẹ kó rí bẹ́ẹ̀ wọ́n ń gbé mi níbẹ̀ kó pònú lé mi wọ́n gẹ́gẹ́ ló pònú sọ mo tún challenge ẹ o alidu tó péré yìí àbí Tìjàní ṣé èdè Yorùbá ni kí ni mí ni ẹ lédè Yorùbá kí ni mí ni ẹ kí ni ìtumọ̀ lédè Yorùbá lẹ́ẹ̀kan sí mo kẹ́yìn èèyàn mi tẹ́ ń wò mí nílé gbé ẹ káàbọ̀ sórí ètò ẹ bá mi like ẹ bá mi love ṣe ti gbọ́ God bless you all bon ẹ jẹ́ ká pọ̀ parí kí n tó wá play ti èyí tí mo sọ tí mo fi kọ àkọlé pé a fi ẹ̀mí bàbá wa Alhaji Abbas a fi lé gbogbo àwọn Alfa Ilorin lọ́wọ́ ẹ gbọ́. wọ́n ti fẹ́ gbé lọ́wọ́ yín sà òun ni pé ọkùnrin yìí ṣàlàyé pé Alhaji Ahmed ó ṣàlàyé wípé ẹ bá wọn gbé pé ẹ gbé iyẹ̀pẹ̀ jáde ẹ tẹ̀ ẹ́ kò tó ń pè ní iyẹ̀pẹ̀ rí pé ẹ tẹ̀ iyẹ̀pẹ̀. àbá àgbà yìí ìbéèrè mo béèrè ní ní pé òun tẹ̀ iyẹ̀pẹ̀ dáadáa tẹ̀ wọ́n sọ̀rọ̀ máa tẹ̀ fún yín. ok mọ̀mọ́ òun tẹ̀ iyẹ̀pẹ̀ dáadáa ẹ̀ ń tẹ̀ iyẹ̀pẹ̀. ẹ bá wọn sọ̀rọ̀ máa tẹ̀ yín máa tẹ̀ yín wọ́n tẹ̀ wọ́n wọ́n dáadáa mú wọn dájú bí ní ń kẹ́kọ̀ọ́ lórí ẹ̀. ok very good. ẹ tún kìí ẹ máa ń tẹ̀ iyẹ̀pẹ̀. òun tẹ̀ iyẹ̀pẹ̀ dáadáa. ok ẹ ṣe sùn wèrè tí ń béèrè lọ́wọ́ mi pé ibo ni fati wá lọ béèrè lọ gọ́gù òpònú ni yín ẹ̀dá kanu Kùránì wípé má bú ẹ̀sìn ẹlẹ́sìn káwọn náà lè bá má bú ẹ̀sìn tiẹ̀ ẹ tún wá tún kà wípé Ọlọ́run kò ní rán òṣìṣẹ́
tó bá fẹ́ rán òṣìṣẹ́ fún ẹ̀yà kọ̀ọ̀kan èdè wọn ni ó fi rán òṣìṣẹ́ yẹn ṣé ẹ̀yin ọ̀káwọ́ ẹ̀yẹ kálukú á níbẹ̀ ni èdè wọn ni ó fi rán òṣìṣẹ́ yẹn Ifá èdè Ọ̀rúnmìlà èdè ọmọ Yorùbá torí òun gangan ni atọ́nà òun ni atọ́nà fún gbogbo ìran ọmọ aládé tó bá bímọ Ifá ni wọ́n tọ̀ lọ ní òfin lọ́wọ́ àkọsẹ̀jáyé ọmọ tó bá bímọ Ifá ni wọ́n tọ̀ lọ ní òfin mọ ọkọ tọmọ jẹ́ tó bá bímọ Ifá ni wọ́n tọ̀ lọ àbí tí kan bá wú wọn lójú Ifá ni wọ́n tọ̀ lọ òun ni ó sì lẹ́kùn pé báyìí ní kẹtọ̀ tí nǹkan tó ṣẹlẹ̀ sí tó fi bíyá wọ́n bè lọ wá pé ibo ní Ifá ojú wa ti là ṣẹ́ ojú wa ti là ojú ṣe kí ni ojú wa ti là ìran ọmọ aládé ẹ jẹ́ ká jí lójú oorun àwọn ẹrú Fúlàní tó wà lọrin àtàwọn alímì àwọn gẹ́gẹ́ ni wọ́n mú ẹ̀sìn yẹn wá láti fi pa ìran Yorùbá run láti fi pa ẹ̀sìn ìran Yorùbá run ni àwa ò sì ní gbà fún yín láéláé a ní ṣe kí ni a ní gbà fún yín lẹ́ẹ̀kan sí mo gbogbo yín káàbọ̀ sórí ètò gbogbo yín káàbọ̀ sórí ètò tí ẹ ti gbọ́ ẹ bá mi like ẹ bá mi love ẹ bá mi pín kó lọ dáadáa ètò tòní ó yàtọ̀ special ni tí ẹ ti gbọ́ ó tún kù díẹ̀ ó kù bíi. Islam ojú wo ni Islam fi wo ká máa ká ilé ẹgbẹ́ kára ẹsẹ̀ wò. Àní ojú wo ni Islam fi wò ó bá ń bèrè lọ́wọ́ yín. Ojú wo ni Islam fi wò ó. Ojú wo ni Islam fi wò ká máa ṣe fún ìdájọ́. Ifá òun ni ohun Elédùmarè òun ni ohun Elédùmarè òun ni ó lànà fún wa fún ìran ọmọ káàrin ọmọ aládé brother mi Kazeem Ọlámilékan kí ni ìtumọ̀ kẹta ẹ̀kọ́ yẹn you be by sense yóò be by sense kí what's the meaning of that ẹ sọ̀rọ̀ ẹ̀fín kó mi dáadáa ṣe ti gbọ́ bóyá yìí náà wà lára àwọn ẹrú àwọn Fúlàní ni ẹrú àwọn alímì àwọn fẹ́ lábẹ́ẹ̀dì yìí ni abẹ́jẹ́kẹ́ mọ̀ yìí pé gbogbo ẹ̀sìn òun ni ẹ̀sìn ẹlẹ́bọ ẹ̀yin tó yẹ pé ojoojúmọ́ àwọn mùsùlùmí pé ojoojúmọ́ náà mọ̀ sàlùwàlá sẹ́yìn pé àlùwàlá ṣe ní ìdájí sẹ́yìn pé arẹ́bọ kan nìyẹn ni àtàlùwàlá àbọ̀ àfùnfọwọ́nù ẹ̀fùnfẹsẹ̀ nù ẹ̀fùnbojú nù ẹ̀sìn bẹ́ẹ̀ láì ní ìdájí tó bá di aago méjì ẹ̀dùn ṣe bẹ́ẹ̀ tó bá di aago mẹ́rin ẹ̀dùn ṣe bẹ́ẹ̀ tó bá di aago méje ẹ̀dùn ṣe bẹ́ẹ̀ tó bá di aago mẹ́jọ ẹ̀dùn ṣe bẹ́ẹ̀ ṣé ìyẹn ń ṣe ẹbọ ṣé ìyẹn kì í ṣe ẹbọ kí ló dé táwọn máa kọ̀ dẹ́mọ̀ àwọn ẹ̀sìn kan pé àwọn ẹ̀sìn kan lẹ́lẹ́bọ èmi sọ fẹ́ yìí pé gbogbo ẹ̀sìn pátá ní ẹlẹ́bọ gbogbo ẹ̀sìn àpẹ́ pátá òun ni ẹlẹ́bọ ẹ mọ̀ sọ̀rọ̀ pé bóyá ẹ̀sìn yín ó dájú ẹ̀sìn àwọn kan lọ náà nǹkan táwọn sọ bí nìyẹn ilẹ̀ Yorùbá ni wọ́n ń pè bí a kì í ṣe ìran Lárúbáwá kí ẹ ti gbọ́ àìṣe ìran Lárúbáwá ilẹ̀ Yorùbá ni wọ́n ń pè bí ìran ọmọ aládé ni wá ìran ọmọ kóòtù òjíire ni wá ìran Odùduwà ìran Ọ̀rúnmìlà ìran Ọbàtálá òní wá ìran Ṣàngó ìran Ọya ìran Ọ̀ṣun Òṣogbo òní wá kí ló dé gbogbo àwọn tí wọ́n dákọ̀ yìí gbogbo wọn ni oríṣàdá ni gbogbo wọn òun ni ìránṣẹ́ Elédùmarè kí ló wá dé òun ni ìránṣẹ́ Elédùmarè kí ló dé ẹ jẹ́ ká jí o gbogbo ọmọ aládé
ẹ jẹ́ ká jí lójú oorun ká jí lójú oorun. ìbéèrè kan ti fẹ́ gbé lọ́wọ́ yín sà òun ni pé ọkùnrin yìí ṣàlàyé pé Alhaji Ahmed ó ṣàlàyé wípé ẹ bá wọn gbé pé ẹ gbé iyẹ̀pẹ̀ jáde ẹ tẹ̀ ẹ́ mo kàn pè ní iyẹ̀pẹ̀ yìí pé ẹ tẹ̀ iyẹ̀pẹ̀ àbá àgbà yìí ìbéèrè mo bèrè ní ní pé òun tẹ̀ iyẹ̀pẹ̀ dáadáa tẹ̀ wọ́n sọ̀rọ̀ tẹ̀ á tẹ̀ fún yín. ok òun tẹ̀ iyẹ̀pẹ̀ dáadáa ẹ tẹ̀ iyẹ̀pẹ̀ ẹ bá wọn sọ̀rọ̀ tẹ̀ á tẹ̀ yín á tẹ̀ yín wọ́n tẹ̀ fún yín dáadáa fún yín. brọ́dà mi ìbọdà Yusuf abdulmumen àbíkí ló kọ ẹ lọ bẹ́ẹ̀ lọ kọ́gù sọ ti gbọ́ nígbà tí mùsùlùmí ní kùránì sí kírísítẹ́nì ní bíbélì ọwọ́ bẹ́ẹ̀ lọ́wọ́ pé kí ni ìwé àwọn oníṣẹ̀ṣe náà níwèé odù ifá oníwèé wọn tó a fẹ́ lọ́wọ́ ẹ̀ kọ̀ọ̀kan nínú bẹ́ẹ̀ nípa ẹ̀ lọ ra odù ifá lọ béèrè fún odù ifá tó bá béèrè fún odù ifá wàá mọ̀ pé ìwé àwọn oníṣẹ̀ṣe náà nìyẹn gbogbo nǹkan ní fáwọn ìṣàlàyé bá ti lo ìgbésí ayé wa gbogbo ẹ̀ ní fáwọn ìṣàlàyé fún wa ọ wà nínú ìwé odù ifá àwọn náà ní ìṣẹ̀dé náà ní ìwé odù ifá ẹ mọ́ tẹ̀wà mọ́ ojú wa ti là sẹ́ni gbọ́ kìí ṣe bíbélì Kùránì àti bíbélì nìkan ló wà lẹ̀ Yorùbá kìí ṣe àwọn ìṣẹ̀dé àwọn náà ní ìwé táwọn náà ń kà wọ́n ní tó bá ní ìdí ẹ̀ lọ béèrè fún kí ló dé ìwé odù ifá mímọ́ ó ní ìwé àwọn oníṣẹ̀ṣe torí ibẹ̀ yẹn ní ohun Olódùmarè ló gbà jáde kí ló dé ẹ yé tẹ̀ wá mọ́ ẹ yé parọ́ fún wa mọ́ ojú wa ti là ẹ yé parọ́ fún wa mọ́ mo mọ̀ pé brọ́dà mi Wàhábì Àkànbí mo gbà olódo ni mí ìwọ náà lọ gbá research tó bá gbé ìtọ́lótọ́ ọmọ ọkọ ni ọ́ kí ni tó mọ̀ Wàhábì tó wà ní ọkọ yẹn sọ ọmọ túmẹ̀ gẹ́gẹ́ bí mùsùlùmí tó pè rẹ̀ sọ ọmọ túmẹ̀ Àkànbí ọkọ Yorùbá ni o ọ sàn dáadáa létí o àmọ́ Wàhábì tí wọ́n sọ tí wọ́n fi èdè lágùn sọ kí ni ìtumọ̀ ẹ̀ sọ táàbẹ̀ kí n gbọ́ kí ni meaning of Wàhábì ànọ́pọ̀nù ní ẹjí lójú oorun kí ni mí Wàhábì ọ̀sọ́fọ́ olódo lèmi àbí mọ́ gbà àmọ́ wọn lọ bá research tó gbé yọ lọ nímọ̀ nípa ìtàn Yorùbá kí wọ́n lè fi ìtàn Àràbù kí wọ́n lè fi kó ọlọ́bẹ̀ jẹ mọ́ kí wọ́n lè fi ìtàn Bíbélì kí wọ́n lè fi kó ọlọ́bẹ̀ jẹ mọ́ wọ́n lọ gbá research lórí nínú ìtàn Yorùbá ṣé ti gbọ́. ìbéèrè kan ti fẹ́ gbé lọ́wọ́ yín sà. lẹ́ẹ̀kan sí mo kí ògbẹ́ kábọ̀ sórí ètò ògbẹ́ ní ẹ̀yìn ìdàpọ̀ mọ́ wa ẹ bá láìkì tó ẹ bá lọ́ọ̀fẹ́ broda mi Mazibi TV no going back ẹsẹ̀ gan ni mo kí kábọ̀ sórí ètò. àṣírí àwọn ọ̀kan lára àwọn ògo Ìlọrin ni mò ń pè o kẹ́ẹ̀bí tí gbọ́ o kí wọ́n pè àwọn kan láwọn ẹlẹ́bọ wọ́n pè àwọn kan láwọn ẹlẹ́bọ àti wọn lẹ́ńtọ́ yìí o ẹni sọ̀rọ̀ yìí ọ̀kan láwọn ògo Ìlọrin tó lọ kidnap ta lọ́lọ́run láti Ìbàdàn wá Ìlọrin ni o lẹ́ńtọ́ yìí o. Brother mi Yusuf Abdulmumuni ọmọ alimi náà ni ọmọ ẹrú ni ọ̀nà ọmọ ẹmí àwọn ọmọ ẹrú ni ọ̀ wúwo èso ọmọ Yorùbá mo bèèrè lọ́wọ́ pé kí ni mí ní Yusuf kó o túmẹ̀ fún lédè Yorùbá o lè túmẹ̀ àbí bèèrè lọ́wọ́ ẹ kí ni mí ní Yusuf sọ fún mi Kàfáyá ìwọ tó kọ́ dáadáa yẹn Adéjùwọ̀n àbí Adéjùmọ̀ Kàfáyá kí ni mí ní Kàfáyá lédè Yorùbá sọ fún mi kí n gbọ́ táàbẹ̀ síbà kí n gbọ́ ànọ́pọ̀nù nìyí Adéjùwọ̀n ọmọ èdè Yorùbá nìyẹn kí ọmọ pé ìran aládé ni wá àbí adé tó wà wájú ọkọ yẹn wọn náà wò adé sọ pé ìran aládé ni wá ni ṣé ìran Arábù ni wá ni àbí ìran Ísírẹ́lì ni wá
àbí ìránṣẹ́ ni wá ẹ̀yin òpònú wọ̀nyí tá à ń bá wa sọ òdodo ọ̀rọ̀ ẹ̀yin kan tún tàbí sínú bíbí àgbẹ̀ àdáadáa ni mò ń sọ àdáadáa ni mò ń ṣe lórí ètò sáàpà ọ fún yín ni ẹ jáde dáa yín gbọ́ ìtàbí tí wọ́n ṣe fún ọ̀kan láwọn Ògo Ìlọrin tí wọ́n kidnapu táwọn láti Ìlọrin láti Ìbàdàn wá lọ́rin àbí èfẹ́ dáa yín gbọ́ ni wọ́n sì sọ pé àwọn kan lẹ́lẹ́bọ kí wàá nìkan táwọn ń ṣe yìí kí nìkan táwọn ń ṣe yìí kí nìkan tí àwọn ń ṣe yìí ẹ̀ ń pa àwọn kan lẹ́lẹ́bọ pé kọ́nà bá ẹ pa ní adébọ rẹ láì mọ̀ ẹ̀ gángan ni olórí ẹlẹ́bọ ẹ̀yin gángan lólórí ẹlẹ́bọ ẹ̀yin gángan lólórí ẹlẹ́bọ tẹ́lẹ̀ tí wọ́n bá pa ẹ̀ ní adébọ rẹ ẹ̀yin gángan lólórí ẹlẹ́bọ gbogbo ẹ̀yà fàtẹ̀ wà lọ́rin bọ́dà mi màsí bí ẹ fẹ́ wọlé ni tẹ́lẹ̀ accept yìí ni ẹ fẹ́ wọlé ni tẹ́ bá tádé tó nísìnyí ok ó dáadáa ẹ ti accept yìí. Hello brother mi must be mo ti gbé wọlé náà ẹ káàbọ̀ sórí ètò àná òpònú ni ọ́ ọ̀dà zufu abdulmumu àbíkẹ́kọ̀ọ́ ẹ òpònú ni ọ́ tẹ́ òpònú ni ọ́ ọ̀sọ́ pé Odùduwà kì í sọ ọmọ Ilé Ifẹ̀ ọmọ bó wà ní ọmọ bó ní ṣé ìkọ́ tó pa fún nínú Kùránì àbí ìkọ́ tó pa fún nínú Bíbélì igbe Odùduwà kì í sọ ọmọ Ifẹ̀ àbí òun lè ọ̀bá yá àwọn akótùmọ̀ gbọ́ owó ọ̀wá àtùmọ̀ gbà yín gbọ́ àwọn ojú wa ti lè gbà yín gbọ́ mọ́ Odùduwà ọmọ Yorùbá ni wá ọmọ Yorùbá ní Ilé Ifẹ̀ ni wọ́n ti bí tẹ́lẹ̀ gbọ́ ìtàn kí lẹ́tẹ̀ pa fún ẹ àwọn òkò jẹ mọ́ àwọn ògbà wọlé mọ́ àgbà wọlé mọ́ tẹ́lẹ̀ gbọ́ ojú wa ti là bèbí ti ṣẹ́jú bèbí ti ṣẹ́jú pòkàpòkà kọ́ lọ wá bí gbà torí gbọ́ kọ́ lọ wá bí gbà babalá Odùduwà kò wá láti Mẹ́kà kò wá láti Egypt kankan Ilé Ifẹ̀ ni wọ́n ti bí ọmọ Ilé Ifẹ̀ ní ẹ̀yẹ tẹ̀wà mọ́ ẹ̀yẹ fi ìtànkítàn ẹ̀yẹ pa fún wa mọ́ ojú wa ti là ṣáàdì gbọ́ ojú wa ti là. Bon èyí lọ báyìí àdìgbò lè tán bọ ọ̀rọ̀ nípa tí àfa sẹ́ndì fún bàbá wa Lájì Abbas òun ni mo fẹ́ ká farabalẹ̀ kájọ gbọ́ dáadáa bí wọ́n ti sọ̀rọ̀ fún bàbá wa Lájì Abbas gbà nípa ọ̀rọ̀ ìtàn tí wọ́n pa tó jẹ́ pé kò fẹ́ kí wọ́n pa ìtàn yẹn mọ́ àwọn láti mọ̀ pé òdodo ni bàbá Lájì Abbas ti sọ ìtàn òdodo ni wọ́n ń pa wọn ò mú àmúlùmọ́lá wọn ò pa àlọ́ ìtàn Yorùbá ni bàbá Lájì Abbas ti ń pa wọn ò pa àlọ́ bọ̀ wọ́n lágbó tó wà pé ìtàn tí wọ́n ń pa yẹn ojú ọ̀pọ̀ àwọn èèyàn ti là ni wọ́n wá wọ́n náà tí wọ́n gbà tí wọ́n fi pa wọ́n lẹ́nu mọ́ torí pé wọ́n jẹ́ ọmọ ẹlẹ́sìn mùsùlùmí wọ́n wá sọ pé tí wọ́n bá gbà tí ìtàn yẹn bá rí bó ṣe lọ bí wọ́n ti sùpù ìtàn yẹn tó bá padà rí bẹ́ẹ̀ ìṣẹ̀ṣe tó bá padà wá ṣẹlẹ̀ nílọrin gbé yóò wá da omi àlàáfíà láàmú tó jẹ́ pé kò rí bẹ́ẹ̀ irọ́ ni kò rí bẹ́ẹ̀ tó ní kálukú bá ń ṣe ẹ̀sìn ẹ̀ tí ẹnìkan ọ̀tá sẹ́nìkan kí ló fẹ́ fàjà kò sí ìkànjọ́ fa ìjà ṣẹ́ni gbọ́ ẹ fi oníkálukú lẹ̀ kó ṣe ẹ̀sìn tó bá wù ú lọ́kàn Ìlọrin ilẹ̀ Yorùbá ni ilẹ̀ ọba aládé sì ni àwọn ọmọ Yorùbá wọ́n sì ní ẹ̀tọ́ láti ṣe ẹ̀sìn Yorùbá níbẹ̀ wọ́n ní láti ṣe kíni láti ṣe ẹ̀sìn Yorùbá ní Ìlọrin kò sẹ́nikẹ́ni
kò sí ẹnikẹ́ni tí ó yẹ̀ wọ́n lọ́wọ́ ẹ̀wò ṣé ti gbọ́ ó yá ẹ jẹ́ ká gbọ́ ọ̀rọ̀ tí àfa yìí sọ ránṣẹ́ sí bàbá Alhaji Abbas tí mo fi sọ pé a fi ẹ̀mí bàbá Alhaji Abbas a fi lé àwọn àfa Ìlọrin lọ́wọ́ nǹkan kan bọ́ lọ ṣe wọ́n tí a bá ti gbọ́wé èèyàn mi mo bẹ̀rẹ̀ ní ìfẹ́ sọ̀rọ̀ ìfẹ́ interview lórí Ford News náà ó fẹ́ ká fọ́ farabalẹ̀ kájọ gbọ́ dáadáa kẹ́rì gbọ́ kájọ gbọ́ dáadáa tá a bá gbọ́ nǹkan tí a bá fẹ́ sọ sí ọ̀rọ̀ yẹn ẹ mọ̀ táàpù ẹ̀ tó yìí fẹ́ gbé kọ́lí so kẹ́rì gbọ́ yìí ṣe kọ́lí so ẹ tàbẹ̀ síbẹ̀ kẹ́rì gbọ́ ok ẹ jẹ́ kájọ mọ́ gbọ́ lọ ẹ dákun ẹ má gbàgbé láti bá mi tẹ like láti bá mi tẹ love láti bá mi pé ètò kọ́ lọ dáadáa kẹ́rì gbọ́ èèyàn mi mo bẹ̀rẹ̀ ni mo rọ̀ yìí ni kẹ́rì gbọ́ God bless you ọ̀ya. Bismillahir Rahmanir Rahim. Allahumma salli ala sayyidina Muhammadin wa ala alihi wa sahbihi wa sallim amin. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Kí bàbá wa Abbas ààrẹ òǹpìtàn ilẹ̀ Yorùbá ààrẹ òǹpìtàn ilẹ̀ Ìbàdàn àmọ́ Ọlọ́run yóò tún ṣe àlékún àgbéga ní ẹ̀ẹ́dì ààrẹ òǹpìtàn ilẹ̀ Yorùbá. ọmọ ìyàwó ànàbì ọlọ́wẹ́ kó àṣìlè ìbí ìwọ mi pọ̀ àbí mo gbà ìwọ mi pọ̀ àbí àmọ́ ìwọ tí ìwọ ẹ̀ pọ̀ jókòó síbẹ̀ kọ́mọ́ káwọn afá kan pa kọ́mọ́ pa ìtàkìtàn kan fún yín mọ́ dira bó o bá dira ikú pọ̀. Muhammad sallallahu alaihi wasallam gbogbo ntọ́lọ́run ṣe fún yín pátápátá lóore tọ́lọ́run ṣe fún yín tínú yín dùn sí Ọlọ́run ní yóò bàjẹ́ Ọlọ́run wà ní jẹ́ kó rè ní ojú bẹ́ẹ̀ Ọlọ́run sì ní jẹ́ ó padà sẹ́yìn yóò mọ̀ lọ́wájú ni. èèyàn mi nílé dákun ṣé ẹ̀ ń gbọ́ ṣé ẹ̀ bá ń gbọ́ jẹ́ kí n mọ̀ o ẹ̀ bá mi tẹ yes tí ẹ̀ bá gbọ́ ẹ̀ bá mi tẹ no ṣé ẹ ti gbọ́ ṣé ẹ̀ ń gbọ́ ṣé ẹ̀ bá ń gbọ́ ẹ̀ bá mi tẹ yes tí ẹ bá gbọ́ ẹ bá mi tẹ no ṣé ti gbọ́. alibarikola ndé Muhammad alibarikola àwọn ènìyàn ló ń tẹ tara wọn jáde alibarikola Al-Qur'an tí gbogbo wájú ké tá a sì nígbàgbọ́ sí ọlá Nabi sallallahu alaihi wasallam. èyí tí ń bá yín sọ̀rọ̀ yìí ọmọ Ìlọrin ni mí àmọ́ mi ì ṣe ìdílé ọba Yorùbá ni mí nílọrin. bọ́dà mi akíbòwò fẹ́mi ànópò ni ọ́ tó bá fẹ́ mọ bàbá aláwọ̀ Odùduwà lọ bẹ́ẹ̀ lọ gọ́gù tó ti gbọ́ àbí kọ́ lọ ṣáàjì fún ìtàn Yorùbá tó bá lọ bẹ́ẹ̀ fún ìtàn Yorùbá wàá mọ bàbá tó bí Odùduwà tó ti gbọ́ òpònú ni yín ẹ má yẹ kí wọ́n pa ìtàn ìran lòmí fún yín mọ́ òun nìkan táwọn sọ fún yín kẹ́ ẹ jí lójú ohun yín. àwọn bàbá wa pìtàn fún wa pé Ìbàdàn ni àwọn bàbá ńlá wa ti wá sí Ìlọrin nítorí ẹ̀sìn kódà wọ́n sọ fún wa pé ọjà bá ní agbègbè ibi tá a ti wá. ìrántí rẹ ló pònú ìrántí rẹ ló fẹ́ káwọn ìran Fúlàní ò kó lẹ́rú tó ti gbọ́ akíbò ò fẹ́ mi ìrántí rẹ ló fẹ́ káwọn ẹrú Fúlàní àwọn Fúlàní kí wọ́n kó lẹ́rú àwọn ò fẹ́ kí ìran Fúlàní kó àlẹ́rú mọ́ tó ti gbọ́ torí pé ìran ọmọládé ni wá àwọn èkì ṣe ìran ẹmíà àìṣe ìran ẹmíà ìran ọmọládé òní àwa ìran Yorùbá ni wá àkì ṣe ọmọ ẹmíà àkì ṣe ọmọ alímì àkì ṣe ìran Gàmbàrí kó sì lọ ọmọ ìran kí ìran kó sì lọ. àmọ́ ẹni tí mo pè é sí i mo fẹ́ kẹ́ ẹ dákun tó lọ lọ́hùn ẹ bá mi fòye gbé ọ̀rọ̀ mi ó fẹ́ jọ wá sí i ṣùgbọ́n at the same time mi lè ṣe wá sí fún yín nítorí onímọ̀ ní ní ẹ̀ bá ń wo program yín yóò mọ̀ pé onímọ̀ ní nínú ẹ̀sìn. kí ló wá fà á
tí ẹ̀bí wa ń sọ fún bàbá dára bá ti pé kí wọ́n má sọ ìtàn Yorùbá mọ́. Why? Tẹ́lẹ̀ sọ pé tẹ́lẹ̀ tó ọ̀rọ̀ tẹ́ ń gbọ́ yìí ṣe ẹ̀yìn tó bàbá alájà bá ṣe òun ló sẹ̀ǹdì ọ̀rọ̀ sí o pé kó má sọ ìtàn Yorùbá mọ́. Tó mọ̀ pé ìtàn Yorùbá tí wọ́n ń sọ yẹn ń pa wọ́n lá àmọ́ àwọn àtòrí ẹ̀sìn pé ẹ̀sìn Islam àfẹ́ kí ẹ̀sìn Islam tí kan sí ẹ̀sìn Islam pé kílẹ̀ bàbá alájà bá ṣe kó má sọ ìtàn Yorùbá mọ́. Ẹ̀yọ́ mọ́ Yorùbá ẹ gbọ́ ẹ bá wa dáhùn ìbéèrè ṣé ẹ fẹ́ kí bàbá alájà báyìí kí wọ́n tó wọn bá sọ ìtàn Yorùbá lọ ní àfi ẹ̀fẹ̀ kí wọ́n bá sọ ìtàn Yorùbá lọ ẹ bá wa comment èmi fẹ́ kí wọ́n túbọ̀ máa sọ ìtàn Yorùbá kójú wa túbọ̀ là sí ṣé ti gbọ́. onímọ̀ ní nínú ẹ̀sìn tọ́ ṣe rí ojú ọ̀nà ibi tẹ́ ẹ wà nípa ṣíṣèwádìí ìtàn mo fẹ́ kẹ́ ẹ dákun. lọ́dà mi Yusufu àní kí ló kọ Yusufu lédè Yorùbá jẹ́ kí n mọ̀ are you from Ilorin ọmọ Yorùbá ni mí tó ti gbọ́ ọba tán àbí ọmọ Yorùbá ni mí máa ń bèèrè pé mo ti wá ọmọ Ìlọrin mi àmọ́ ọmọ Yorùbá ni mí tó yẹ mi ò lè fi owó jì ilé bí júlẹ̀ bàbá mi láéláé ọmọ ọkọ Yorùbá ni mí èmi ò ní wá gbà kẹ́ ẹ fi ẹ̀sìn kẹ́ ẹ fi pa ìran wa rẹ́ àwọn ò lè gbà yẹn fún yín òun làbí sọ síta. ẹ dákun fíìdì tí Ọlọ́run àlékè ọlá tó tò yín sí mo fẹ́ kẹ́ ẹ dákun kẹ́ ẹ lo fíìdì yẹn láti tún máa fi sin Ọlọ́run láti tún máa fi sin Ọlọ́run láti tún máa fi sin Ọlọ́run pẹ̀lú àwọn ìdí ọ̀rọ̀ ńláńlá tẹ́ ẹ fi múlẹ̀ nípa ìtàn ìlú tẹ́ ẹ sọ yìí èmi gẹ́gẹ́ bí èèyàn kan. bàbá wa Lájì Abbas wọn ò lè fi ìtàn ìlú Yorùbá lẹ̀ torí ẹ̀sìn Islam o wọn ò lè fi ìtàn babalá wọn lẹ̀ torí ẹ̀sìn Islam láéláé kò lè jọra wọn. bàbá ẹ máa bá iṣẹ́ yín lọ. bàbá Lájì Abbas ẹ máa bá iṣẹ́ yín lọ. a ti fi ẹ̀mí yín a ti fi kọ́ àwọn àfa Ìlọrin lọ́rùn kò sí nǹkan tí ó ṣẹlẹ̀ sí yín bàbá. àwọn alálẹ̀ Yorùbá wọ́n wà pẹ̀lú yín. àwọn alálẹ̀ Yorùbá wọ́n wà pẹ̀lú yín ẹ máa bá iṣẹ́ yín lọ. ẹ̀rù wa ń bà mí wípé àwọn ìtàn yìí sì kò ní padà di ogun nílọrin gangan tí ó padà wá sọ Ìlọrin di ìlú tí àwọn ẹlẹ́bọ ó wà padà máa wá. ẹnìkan fẹ́ sọ Ìlọrin di àwọn ìlú ẹlẹ́bọ ẹ̀yin gangan lẹ́yìn wo ìwòye lọ́kàn kò sí ọmọ Yorùbá kan tó fẹ́ sọ Ìlọrin di ìlú ẹlẹ́bọ kò sí ọmọ Yorùbá kan tó fẹ́ sọ Ìlọrin di ìlú ẹlẹ́bọ. nǹkan táwọn àǹtá sọ fún ni pé ẹ fúnikálukú lẹ̀ kó sì ẹ̀sìn tó bá wù ú. nǹkan táwọn àǹtá sọ fún nìyẹn ilé pé àwọn fẹ́ sọ Ìlọrin di ẹ̀sìn ẹlẹ́bọ kò sí nǹkan tó jọ. nǹkan táwọn sọ ni pé gẹ́gẹ́ bí Ìlọrin ti jẹ́ ìlú Yorùbá ọmọ Yorùbá ní ráìtì láti ṣe ẹ̀sìn Yorùbá ní Ìlọrin ẹ má fẹ́ wọ́n lálẹ́ fún wọn mọ́. nǹkan táwọn àǹtá sọ fún nìyẹn. nǹkan táwọn àǹtá láti sọ fún nìyẹn. ṣé ẹ ti gbọ́ ilé pé wọ́n fẹ́ gbé ẹbọ wá Ìlọrin àbí wọ́n fẹ́ kí Ìlọrin máa ṣe ẹ̀sìn ẹlẹ́bọ. ṣé omi yẹn gẹ́gẹ́ bí ọmọ Yorùbá ní right ó ní àṣẹ lórí Nàìjíríà lórí òfin tó wà wọ́n ní àṣẹ nílọrin láti ṣe ẹ̀sìn Yorùbá láti ṣe ìṣẹ̀ṣe. nǹkan táwọn táwọn sọ fún nìyẹn ebi àti pé kí wọ́n fẹ́ gbé ẹ̀gí wa náà ẹ̀ka ni wọ́n gbọ́ lọ. nítorí pé ìtàn nǹkan tó ní agbára ní ìtàn weapon tó ní agbára ní ìtàn ọlá kọ́lọ́hún àlekè ọlá mọ̀ pé ìtàn lágbára ní jẹ́ kọ́lọ́hún mọ̀ pìtàn nínú Kùránì nítorí pé Ọlọ́run mọ̀ pé òun ṣe ìtàn ní nǹkan tó lágbára ní jẹ́ kọ́lọ́hún fúnra ara rẹ̀ ó mọ̀ pìtàn ṣùgbọ́n. kí ló kọ tiẹ̀ Abdulgani náà
mọ́tì lọ kí ló kọ ẹ àbùdù kí ló kọ ẹ náà àbùdù kí lè lè náà àbùdù Ganiyu sọmọ tún máa àbùdù sọmọ pé ó kọ ẹrú ní sá. Bọ́ gọ́ọ̀mẹ̀ntì ti lọ o ó ti dùn mí sá mo fẹ́ dá lóhùn mo fẹ́ dán lóhùn ìbéèrè tó béèrè yẹn ni ọ̀wọ́ ponu ni ọbí gọ́ọ̀mẹ̀ntì ti lọ èèyàn ẹ má bínú dákun ẹ má bínú ẹ jẹ́ ká jọ mọ́ gbọ́ lọ ẹ má bínú sẹ́ni gbọ́ ẹ jẹ́ ká jọ mọ́ gbọ́ lọ. ìtàn wa pín sí méjì ìtàn tó lọ nípa Iran ìtàn tó lọ nípa Àbùdù Ganiyu sọ́ọ̀mọ̀ túmọ̀ Àbùdù Ganiyu ọmọ ẹrú mọ̀ nìyẹn àbí ọmọ pé ọmọ ẹrú ni Ọlárewájú wọn náà wọ Ọlárewájú ojú ọkọ yẹn jẹ́ kọ̀dá kò sí bọ́ létí dáadáa Ọlárewájú wọn náà wò tó gbó kọ Yorùbá tó sound dáadáa létí ni àbí Ọlárewájú àbí Ọlárewájú tó wọn náà wò Ọlárewájú àní àbùdù tẹ́ ń pe ayín yẹn ẹ má pe àbùdù mọ́ ó kọ àwọn ìran míì lẹ́ ń pe ayín yìí ó kọ àwọn ìran míì lẹ́ ń jẹ́ ó kọ àwọn ìran Lárúbáwá òun ni àbùdù tẹ́ ń pe ayín tẹ́ ti gbọ́ ẹgbẹ́ kọ ẹjí lójú oorun. Iran ipa Iran òun ni ìtàn ẹbí ìlú ọba ìbátan irú ìtẹ wà lójú ọ̀nà rẹ̀ Iran ìtàn kejì. ọ̀dà mo bèbè kan lọ́wọ́ ẹ Àbùdù Ganiyu kí ni mí ní àbùdù lédè Yorùbá kọ́ sórí kọ́mẹ̀tì kí n wò kí gbogbo àwọn tí ń wò mí kọ́lá tí wọ́n wò kí ni mí ní Àbùdù Ganiyu kí ni mí ní ẹ̀ lédè Yorùbá kọ́ síbẹ̀ kí n gbọ́ gbogbo àwọn tí ń wò wá kó wò ìwọ òpónú ayé àdá yìí. òun ní ìtàn tó ní òun ṣe pẹ̀lú ẹ̀sìn gbogbo sẹ́tìyàn bá wá ń ṣe láyé. ìwọ tó sọ̀rọ̀ Àbùdù Rahimi Ọpẹ́yẹmí. Àbùdù Rahimi Ọpẹ́yẹmí òpònú ni ọ́ kí ló kan ọmọ Yorùbá ní Kaduna kí ló kan ọmọ Yorùbá ní Sokoto kí ló kan wà ń bẹ̀ ibẹ̀ láti wá ni ànópònú yìí sẹ́ ẹ̀ ní làkàyè kankan lórí ọpọlọ yìí ti sọnù à ń sọ ilẹ̀ Yorùbá ìwọ́n ń dáwọ̀ Kaduna kí ló ka pẹ̀lú kí ló ka àwọn Kaduna kí ló ka àwọn Kaduna tẹ́lifíṣẹ́ Kaduna èèyàn tó yẹ pé ìlú tó yẹ pé ìlú àwọn àlùmọ́jìrì ni ìlú àwọn oníbàárà kí ló fẹ́ lọ sí mbẹ́ ànópònú nìyí ilẹ̀ Yorùbá là ń sọ kò ní wọ́n kà pẹ̀lú Kaduna kò ní wọ́n kà ní Sokoto ìlú àwọn èèyàn wọn lálàáfíà tó mi yẹn ilẹ̀ Yorùbá là ń sọ ilẹ̀ Yorùbá òun là ń sọ nípa ẹ̀. tíyẹn jẹ́ mùsùlùmí ní gbọ́dọ̀ máa wọ ọ̀nà kan àbí kejì láti máa dáàbò bo ẹ̀sìn Islam lára sẹ́tẹ̀yàn bá ń ṣe nítorí pé gbogbo tíyẹn bá ṣe láyé tíyẹn bá jẹ àǹfààní ẹ̀ láyé tíyẹn tara ẹ̀ kọ́lé tíyẹn tara ẹ̀ ní mọ́tò tíyẹn tara ẹ̀ di gbajúmọ̀ tíyẹn tara ẹ̀ di gbogbo tíyẹn fẹ́ dà láyé. ẹrú Ọlọ́run làbùdù wọ́n tó sọ pé ẹrú Ọlọ́run wo ni wàá sọ ìwà àlá mọ́ sọ ìwà Ọlọ́run sọ pé ẹrú àlá sọmi ọ àlá tó nígbàgbọ́ nínú ẹ̀ nìkan sọ nípa ẹ̀ Ọlọ́run lè dùnmọ́ ẹ̀ òun làwọn ń sọ nípa ẹ̀ òun làwọn ń ké pè òun lo àwọn ọmọ káàró jíire sọ pé Ọlọ́run àlá wọ́n dàpọ̀ wàá sọ ẹrú àlá wọ́n ti ń flag ẹ o èyí òpònú yìí ẹ̀ dábẹ̀ kí n sọ tọrọ ẹ̀ bẹ̀ kí n sọ tọrọ ẹ̀ ti ń flag ẹ ìwọ́lẹ̀ sì pa màá ṣe sóyì tán màá play audio tí mò ń play màá play tán kí n tó parí ètò lónìí ṣé ti gbọ́ èèyàn mi ẹ dábàá bá mi like ẹ bá mi love ẹ bá yẹn kí wọ́n flag ẹ wọ́n fẹ́ flag ẹ lẹ́mẹ̀lẹ́ kí wọ́n flag ẹ ṣé ti gbọ́ ara ti ń ta wọ́n ara ń jẹ wọ́n ara ń já wọ́n jẹ tó òdodo tá à ń sọ yẹn wọ́n fẹ́ ká sọ òdodo wọ́n fẹ́ ká sọ òdodo ara ti ń já wọ́n they pay you abi may no pay you o na reality we dey talk here tó ọmọ kọ Yorùbá làwa àwọn èso máa lè àwọn ọ̀fẹ́ kí ìran límì kan kó wá kó alẹ́rú
àfẹ́ kí wọ́n Fúlàní kan wá kó alẹ́ rú àfẹ́. yẹn ò bá tún lè fún yàn lálejò náà wọ́n jọ àlìkìyàmọ̀ nǹkan yẹn ò pé tó ọwọ́ ṣiṣẹ́ tó lè fún yàn ní ilé kíkọ́ tó lè fún yàn lónímọ́tò tó lè sọ̀rọ̀ dẹni tó ní láárí láyé tíṣẹ́ yẹn ò tó lè ra àlejò náà fún yàn kò sí àfi tí yẹn. wèrè ọlọ́pẹ́ bó bá ti dìde wọ́rí mi tá a sọ fún ọ ọmọdé tí mo ṣe bí tìlù tí mo wáyé ni ṣé ọmọdé tí mo ṣe nílùú tí mo wáyé àbí ọ̀bẹ Nàìjíríà tẹ ẹ wà tí ó jẹ mẹ́ta ó jẹ mẹ́ta jẹ lójúmọ́ lẹ́bí pé àbí lẹ́bí pé ẹ̀yin ò pòrò ayé àdá yìí ó lẹ́bí pé àbí. bá nífẹ̀ẹ́ iṣẹ́ yẹn ju àlìkìyàmọ̀ lọ ẹ dábò torí tọ́ náà ọba wa ABASS ṣe rí mo kálukú ṣe máa ń ronú ọ̀tọ̀ọ̀tọ̀ ni èmi àṣepẹ́sẹ̀ ìdílé sọ yìí mò ń dá aṣọ fúnra mi ní ìgbẹnusọfẹ́ nìkankan o ìgbẹnusọfẹ́ ní bọ́dì ṣùgbọ́n yìí mọ ìdí tọ́lọ́run kan fi ní kí n máa bá yín sọ tí ń sọ yìí ọlọ́run tó fi àwọn ìmọ̀ yẹn mọ̀ yín ọlọ́run yẹn ò ṣe mistake rárá ọlọ́run yẹn ò ṣe mistake ọlọ́run fẹ́ kẹ́ ẹ mọ̀ ọ́ ni ẹ wá dákun ọ̀nà tẹ́yìn ló bá gbà fi rí ẹ̀sìn sí lára ìmọ̀ yẹn òun ni kẹ́yìn náà tó máa wá rò ẹ̀ ń tẹnumọ́ ọ̀kan pé ẹ máa ń tẹnumọ́ pé àlàáfíà lẹ́ ń fi àwọn ọ̀rọ̀ yín sọ àlàáfíà lẹ́ ń. àlàáfíà ni wọ́n fi ọ̀rọ̀ sọ bàbá ògbìtàn Lájì ABASS àlàáfíà tí ilẹ̀ Yorùbá fi tòrò tó fi dùbà tó fi dùṣẹ́ òun ló fà ní wọ́n fi ń pa ìtàn fún ìran aládé láti jẹ́ ká mọ ìtàn àwọn baba ńlá wa tó fi ń pa ìtàn fún wa bó ti jáde yẹn tí wọ́n ń pa ìtàn fún ìran ọmọ aládé inú gbogbo ìran ọmọ aládé inú wọn ń dùn sí iṣẹ́ takuntakun tí wọ́n ń ṣe ẹ̀yin àfáà kan ẹ̀wà ni wọ́n á dún níbì kan kí wọ́n máa sọ fún wọn pé kí wọ́n panu mọ́ kí wọ́n má sọ ìtàn Yorùbá mọ́ torí ẹ̀sìn àwọn ò ní gbà fún yín o àwọn oníṣẹ́ kí ni àwọn ò ní gbà fún yín láéláé bàbá Lájì ABASS ẹ máa bá iṣẹ́ yín lọ ẹ máa pa ìtàn wa fún wa lọ gbogbo ọmọ Yorùbá wọ́n fẹ́ mọ̀ nípa ìtàn Yorùbá gbogbo ìran ọmọ aládé wọ́n fẹ́ mọ̀ nípa ìtàn ọmọ aládé ẹ máa pa ìtàn ẹ máa pa lọ fún wa ẹ máa yẹ àsìkò ó tó gẹ́ ìtàn Lárúbáwá tí wọ́n pa fún wa ìtàn Ísírẹ́lì tí wọ́n pa fún wa àsìkò ti tó bèbí ti ṣẹ́jú ẹ jẹ́ káwọn ọmọ tàwa náà mọ ìtàn Yorùbá ẹ jẹ́ káwọn ọmọ tàwa náà mọ ìṣe Yorùbá kó mọ̀ múra sí nígbà ayé jọ́hun àwọn ọmọ wa ọkùnrin tọ́kẹ́ kí bàbá ẹ láàárọ̀ lọ́dọ̀ balẹ̀ ni ìṣe àwọn ọmọ Yorùbá nìyẹn obìnrin yóò fọwọ́kú méjèèjì yóò fi kúnlẹ̀ yóò fọwọ́kú méjèèjì kúnlẹ̀ àmọ́ lágbàdá ti gba ẹ̀sìn àjòjì ẹ̀sìn Islam àti ẹ̀sìn Israeli ni àwọn ọmọ òtítọ́ bàdà fún bàbá mọ́ láwọn ọmọ òbí òdì kúnlẹ̀ fún bàbá wọn mọ́ sọ yẹ kó rí bẹ́ẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ tó ọmọlúàbí ni wá àwa la ní àpọ́nlé lọ́wọ́ jù ìran baládé ló ní àpọ́nlé lọ́wọ́ jù òun ló ní àpọ́nlé lọ́wọ́ jù tó bá ti wá gbẹ ẹ̀sìn tó bọ̀ wá ti mú tá a ti mọ̀ nípa ẹ̀sìn Islam tá a ti mọ̀ nípa ẹ̀sìn Kìrìsìtẹ́nì nǹkan táwọn babaláwa wá ń ṣe tá a mọ̀ sí Ifá tó yẹ pé òun lolùtọ́nà wọn àwa ń tàpá sí i àwa ń pè ní ẹ̀sìn tí ò dáa àwa ń sọ̀rọ̀ boko àwa ń pè lẹ́sẹ̀ lẹ́bọ ajẹ́ káwọn ọmọ Yorùbá kọ́ mọ gẹ́gẹ́ bí ẹ̀sìn tí ò dáa tó yẹ pé ẹ̀sìn tó dáa ní kí wàá ní ẹ̀bẹ̀ tẹ́ wàá ń bẹ bàbá wa Lájì ABASS gbé kí wọ́n mọ̀ sọ ìtàn Yorùbá mọ́ kí ló dẹ̀ ń bẹ̀ wọ́n
kó dẹ̀ ń bẹ̀ wọ́n ọmọ ọkọ Yorùbá ni wọ́n ẹ fi wọ́n lọ́rùn sílẹ̀ kó máa bá iṣẹ́ wọn lọ kó máa sọ ìtàn Yorùbá wa lọ bí wọ́n ti sọ lọ ṣẹ́ni gbọ́ ẹ kí n plẹ̀ tán gbogbo parí ètò ṣẹ́ni gbọ́ gbogbo ẹni tẹ̀tẹ̀ ẹ̀dá akọ̀ mọ́ wa gbogbo pátá ni mo kí káàbọ̀ sórí ètò ẹ ṣé gan ni o ṣẹ́ni gbọ́ ẹ tó bá mi tẹ láì ẹ bá mi tẹ lọ àfa tó sọ̀rọ̀ nípa ìtàn Ìlọrin jagun lóṣogbo kankan tẹ̀sán àwọn corrections lórí ìtàn yẹn fine ẹ̀ ń tẹnumọ́ ń bẹ̀ pé gbogbo bóṣẹ̀ tẹ́ ẹ bá ń gbé pẹ̀lú iṣẹ́ yìí àlàáfíà lè fi ń wá àlàáfíà lè fi ń wá àlàáfíà lè fi ń wá ẹ̀yẹ wo nísìnyí ẹ wo èmi tí ń sọ̀rọ̀ yìí mo ti lé lọ́mọ 50 years lọ́dún tí wọ́n ti bí mi ìfojú rí eégún rí nílọrin ìfojú rí anything tó jẹ́ nǹkan ẹlẹ́bọ ìfojú rí. ọjọ́ pé òfojú rí eégún rí òfojú rí nǹkan ẹlẹ́bọ ṣébi wọ́n dáadáa àgbà lórí social media tí wọ́n sọ pé wọ́n máa ń ṣe ẹbọ wọ́n máa ń ṣe ẹbọ ní àyíká bálàsì ẹ̀mí àyín àbí ọ̀rọ̀ náà jáwà lórí social media ara yín náà já sọ ara yín náà lọ sọ ipe wọn kò sí wàhálà tí wọn ní gbé ẹbọ kò sígbà náà tí wọn ní gbé ẹbọ àyíká ẹ̀mí à tẹ́wàá tó gbé ẹgbàá tó ti bí fojú kan eégún rí ṣé ìṣẹ̀lẹ̀ sọ wípé àwọn fẹ́ wá gbégún lọ́rin ni ṣé wọ́n tó wà fẹ́ wá gbégún lọ́rin ni ìkan tí wọ́n sọ ní pé ẹ fi àwọn náà lọ́hùn sílẹ̀ káwọn náà ṣe ìtọ́ bá wù wọ́n ẹ má sọ pé Ìlọrin ẹ̀sìn Islam nìkan ni ó gbàbẹ̀ ìkan táwọn kọ̀ fún yín ìkan táwọn kọ̀ fún yín nìyẹn ìkan táwọn ṣe kí ni káwọn kọ̀ fún yín nìyẹn òun ló bá tí àáfàá fi ń bẹ bàbá wa LAJI ABASS pé kí wọ́n má pa ìtàn Yorùbá mọ́ ó jẹ́ pé wọ́n ni wọ́n mọ̀ bá iṣẹ́ wọn lọ. tí wọ́n fi sọ Ìlọrin dìlú ẹ̀sìn tá a bá ní ká tu àpàdà kan tí ó dàbẹ̀ oṣù mùsùlùmí ní àǹfààní ló jẹ́ kí. bàbá kí lẹ fẹ́ tún bẹ́ẹ̀ ṣé Ìlọrin ìlú ẹ̀sìn ìlú mùsùlùmí Ìlọrin ni láti lẹ̀ ní bàbá kí lẹ fẹ́ tún bẹ́ẹ̀ ṣé ìlú mùsùlùmí Ìlọrin láti lẹ̀ wọ́n ní tọmọjọ́ bàbá tán yóò bá àrọ̀bá sì ní bàbá ìtàn àwa ti bá àrọ̀bá a ti mọ̀ pé Ìlọrin kìí ṣe ìlú ìsìláàmù nípìlẹ̀ pẹ̀pẹ̀pẹ̀pẹ̀ kìí ṣe ìlú ìsìláàmù nípìlẹ̀ kìí ṣe ìlú ìsìláàmù torí nínú àrọ̀bá tá a bá wọn lọ́pọ̀ àwọn ládẹrin àwọn ni wọ́n kọ́ tẹ ìlú Ìlọrin dó ṣé ládẹrin jẹ́ mùsùlùmí ṣé ó jẹ́ ọmọ álímì àbọ̀ jẹ́ ìran lárúbáwá àbọ̀ kọ́ lárúbáwá ní ládẹrin sókọ lárúbáwá sóòní ládẹrin lẹ́yìn tí ládẹrin tó lọ sáà tiẹ̀ tán tí ọlọ́jọ́ dé ọmọ ẹ̀ tó bí tó jẹ́ pàtì òun náà ló padà take over ṣé pàtì tó kọ arábù ni ṣé ó kọ arábù ni àbójú ọkọ Fúlàní àbójú ọkọ ẹmíà ṣé ìlú Ìlọrin ṣé ìlú ìsìláàmù ní nípìnlẹ̀ pẹ̀pẹ̀ ni kó tẹ̀ wọ́n parọ́ fún wa tẹ́lẹ̀ pé Ìlọrin ìlú ẹ̀sìn ìsìláàmù ni nígbà ìfẹ́ kí ẹ̀yìn ìṣẹ̀ṣe kó gbérí why tó tó ní ìsìn tí Islam bá ti wá gbòòwò ní ìsìn olówó àfà nǹkan tó wà àfà tẹ́fì wá tó pé àwọn kankan mọ̀ ṣẹ̀ṣì tí wọ́n nígbàgbọ́ nínú ẹ̀ máa bì àwọn onígbà fún yín ṣẹ́ni gbọ́ ṣé ká tó mọ́ gbọ́ lọ. sọ ni mo fẹ́ sọ yìí délẹ̀ ẹ̀sìn Islam kankan tọ́lọ́wọ́n àlekí ọlá gbé kalẹ̀ nígbà tá Ànábì wá sí Mádínà tí gbogbo ogun tá Ànábì jà lógun tá a sọ pé wọn kó wá bá ní tó gbogbo
ogun sàábé lásọ pé wọ́n kó wá bá ní àárá àwọn ogun mi tó yẹ pé àwọn sàábé ni wọ́n lọ bá àwọn ènìyàn jagun yẹn ní tìtorí pé kó wọ́n lè gba ìlú wọn fún Islam. Fine. Ẹ̀yà Fúlàní gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti rí níbi fídíò yẹn wípé kọ́dà wọ́n tó pa àwọn mùsùlùmí ṣé ká wá sọ pé àwọn yẹn ń jà fẹ́sẹ̀ ni àbí ká ní wọ́n ń jà fagbára. Tá a bá wò pé bí ìtàtẹ̀ sọ yẹn ó túmọ̀ sí pé agbára ni wọ́n ń jà fún láti gba dúkìá wọn, dúkìá ni wọ́n ń jà fún. Àmọ́ nísìnyí wọ́n ti wá gba dúkìá yẹn wọ́n ti wá sọ ọ́ di tẹ̀sí. Bàbá ẹ̀yin náà gbọ́n tẹ́ sórí báyìí wọ́n pa gbogbo ìran Yorùbá tó wà ń bẹ̀ torí agbára àbí nígbà tí wọ́n pa ìran Yorùbá ẹ̀yin náà gbọ́n tẹ́ bàbá yìí sọ o ẹgbọ́n tí wọ́n sọ o nǹkan tó bá ti sọ pé kí bàbá Alhaji Abbas kí wọ́n stop kí wọ́n má sọ ìtàn Yorùbá mọ́ nígbà táwọn emir àwọn alimi tí wọ́n pa ìran Yorùbá torí agbára wọ́n wá gba agbára yẹn tán torí pé wọ́n ti wá jẹ́ kí ìsìláàmù tó gbilẹ̀ nílọrin àbí òun ló fà á láti máa ṣerú wọn lọ òun láti máa ṣerú wọn lọ àbí torí pé wọ́n jẹ́ kí ìsìláàmù gbilẹ̀ nílọrin ló fà á làwọn Yorùbá ò ní ṣe ẹ̀sìn tó bọ́ wọn mọ́ wọn ò ní ṣe ẹ̀sìn wọn mọ́ àbí kò yẹ kó rí bẹ́ẹ̀ o kò yẹ kó rí bẹ́ẹ̀. Wá jẹ́ kí gbogbo àwa tá a wà ń lọrin pátá àwa di mùsùlùmí àbí ìlú tí 70% tó ti ń jẹ́ mùsùlùmí táyé ti mọ ìlú ni gẹ́gẹ́ bíi pé ìsìláàmù ní pàṣẹ ń bẹ̀ ìlú àwọn mùsùlùmí ni ìlú àwọn ẹlẹ́sìn ìsìláàmù ní nǹkan kan ìgbà wo táwọn èèyàn bá tí àwọn oníṣẹ̀ṣe tó wọ́n fẹ́ gba ilẹ̀ wa lọ́wọ́ wa ẹ̀wọ̀n lẹ́ka ká dákẹ́ ká máa wòran torí ẹ̀sìn. Àwọn alimi fẹ́ gba ilẹ̀ wa lọ́wọ́ wa wọ́n sọ pé Ìlọrin sílẹ̀ Yorùbá ẹ̀yin kan wá ń sọ fún bàbá Alhaji Abbas pé kó má sọ ìtàn Yorùbá mọ́ torí ẹ̀sìn ìsìláàmù tó yẹ kó rí bẹ́ẹ̀ sá tó bá jẹ́ ọmọ kọ ní ọ́ kò yẹ kó ronú bẹ́ẹ̀ tó bá jẹ́ pé ọmọ kọ ní ọ́ lóòótọ́ kò yẹ kó ronú bẹ́ẹ̀ àwọn tí wọ́n pa ìran Yorùbá torí agbára ẹ wá sọ wọn kẹjọ ká máa fọwọ́ ra wọn lórí tí wọ́n pa ìran wa torí agbára ẹ̀mí àwọn yẹn tí wọ́n fẹ́ kí wọ́n dádé nílọrin ẹ wá sọ pé kí bàbá Alhaji Abbas kọ́ mọ̀ sọ ìtàn mọ́ torí pé àwọn tí wọ́n pa ìran wa torí agbára torí pé wọ́n ti wá fi ẹ̀sìn lọ́lẹ̀ ẹ̀sìn tí wọ́n á gbòòrò nílọrin tí bàbá Alhaji Abbas kí wọ́n mọ̀ sọ nípa ìtàn mọ́ tàbí sọ pé kò jọ ọba Alhaji Abbas wọ́n mọ̀ bá iṣẹ́ wọn lọ ìtàn Yorùbá tó ń pa fún ayẹn wọ́n mọ̀ bá iṣẹ́ wọn lọ á fi ẹ̀mí wọn abilé gbogbo ẹ̀yìn àfa Ìlọrin lọ́wọ́ nǹkan kan bọ́dọ̀ sí wọn. ọba ní ìyẹn lẹ́yìn tí yóò kì wọ́n láyà láti lọ ṣe tí wọ́n fẹ́ ṣe yìí irú yín náà máa bẹ́nu àwọn tí wọ́n lò nítorí pé ìtàn òdodo ó wà lọ́dọ̀ yín ṣùgbọ́n mo fẹ́ kẹ́ ẹ dákun kẹ́ ẹ wo ti Islam àwọn nǹkan tí wọ́n fẹ́ kó wọbẹ̀ ní ìṣẹ̀ṣe yìí tí wọ́n bá kó wọbẹ̀ yóò di ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ibẹ̀ kù tí wọ́n ti bá mi ojú tá a fi ń wò ojú táwọn èèyàn. kò lè dé ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí nǹkan kù tí ẹ bá fi ìfẹ́ ṣe papọ̀ pẹ̀lú àwọn oníṣẹ̀ṣe ìfẹ́ tó wà nínú ẹ̀sìn tẹ́ ẹ gbé dání tẹ́ ẹ nígbàgbọ́ nínú ẹ̀ tẹ́ ẹ bá fi ṣe papọ̀ pẹ̀lú àwọn oníṣẹ̀ṣe kò sí nǹkan kò lè dé àwọn àfa àwọn ẹlẹ́sìn mùsùlùmí kò lè dé wọn kù láéláé kí là ń pìlẹ̀ sí gan tí bí fẹ́ ni humanity òun lẹ̀sìn ìwà tó gbé mo jẹ́ ọmọ ẹlẹ́sìn Islam nísìn tí nǹkan bá wá ń ṣe ọmọ ìyá mi tó jẹ́ pé kò bá mi ṣe ẹ̀sìn Islam tí wọ́n mọ̀ wòran ni kí wọ́n pa ní torí pé àjọ ṣe ẹ̀sìn kankan náà kò yẹ kó rí bẹ́ẹ̀ tí wọ́n bá tòótọ́ tí ìfẹ́ bá wà nínú ẹ̀sìn tí mo ń ṣe ìbọn ọ̀rọ̀ ọmọ ìyá mi nǹkan tí wọ́n pa torí pé àṣìlẹ̀ ẹ̀sìn kankan náà kíkọ́ dùn lẹ̀mí ẹ̀ náà
Onìkan táwọn tá ìsọfún nìyẹn. Ìfẹ́, humanity, come first. Ẹ jẹ́ ká onúkẹ́ ọmọ Yorùbá náà ká tó gbé ẹ̀sìn lórí. Ẹ jẹ́ ká onúkẹ́ ọmọ ìran aládé náà ká tó gbé ẹ̀sìn lórí. Ẹ jẹ́ ká mọ̀ nípa ìtàn gbogbo àwọn ọmọ ìran aládé, ká mọ̀ nípa ìtàn wa. Kó yé pa ìtàn kítàn fún wa mọ́, kó yé pa ìtàn nu Kùránì fún wa mọ́, kó yé pa ìtàn nu Bíbélì fún wa mọ́. Wọ́n fi ń wò lọ. Àwa tá a wà ń lọrin, sí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà tá a wà ń lọrin náà, wọ́n lọ sí nǹkan ṣẹ̀ṣẹ̀ níta. Wọ́n lọ àwa ìmọ̀ya. Ṣé ẹ ti gbọ́ ní bàbá ìsọ? Wọ́n sọ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà táwọn wà ń lọrin làwọn náà wọ́n lọ ṣe nípa ìṣẹ̀ṣe, wọ́n lọ máa ń ṣe ìṣẹ̀ṣe níta. Wọ́n lọ máa ń ṣe kíni? Wọ́n lọ máa ń ṣe ìṣẹ̀ṣe níta. Àmọ́ wọ́n tọ́pọ̀ àwọn fẹ́ kí ìṣẹ̀ṣe kó wá sí Ìlọrin. Ẹ gbọ́, sọ yẹ kó rí bẹ́ẹ̀. Ẹ̀yàn mi ní tẹ̀ ń wò mí. Sọ yẹ kó rí bẹ́ẹ̀. Sọ yẹ kó rí bẹ́ẹ̀. Jẹ́ ká jẹ́ ká kọ́ lọ. Tẹ̀fá àìmọye àfáà tó ń ṣe nǹkan awo. Ẹni tó ń sọ̀rọ̀ yìí, ọmọ Ìlọrin ni o, àfáà Ìlọrin ní sọ̀rọ̀ yìí o, òun lẹ̀ ń gbóhùn ẹ̀ yìí o. Ohun tó sẹ́ndì tí bàbá wa Lájì ABASS, ó ní mò ń play fún yín kẹ́ ẹ gbọ́ gbogbo nǹkan tó sọ níbẹ̀, mo fi ń play ẹ̀. Ṣé ẹ ti gbọ́? Ní kọ̀rọ̀. Ṣùgbọ́n tí kìíní ìbá tí wàá tó bá ṣe gbogbo ẹ̀ tán, wọ́n wá lọrin, a sì rí wọn ní eré àfa, ayé ó sì tún rí wọn ní eré àfa. Sẹ́gẹ̀ mi ṣe amúgídé pé wọ́n fi nǹkan yẹn pamọ́ sínú ara wọn. Ọlọ́run náà ti sọ fún Ànábì pé ẹ mọ̀ wádìí ara yín tó àwọn àtàṣírí ayé ara wọn àtọ́lọ́run tó dá wọn ni wọ́n jọ mọ yanjú ẹ̀. Èyí tí ayé mọ Ìlọrin mọ̀ yìí, èyí tá. Ẹ̀yin náà gbọ́dọ̀ bá ti sọ pé ká mọ̀ wádìí tó Ànábì sọ fún àwọn pé ká mọ̀ wádìí ara wọn. Wáyé tẹ́ wọ́n wádìí àwọn onítẹ̀ṣe, àwọn ẹlẹ́bọ, tẹ́ ẹ̀ ń pè wọ́n lẹ́lẹ́bọ. Wáyé? Kí ló dé? Tẹ́bẹ̀ kí wọ́n ṣe ìṣẹ̀ṣe wọn, tẹ́bẹ̀ kí wọ́n ṣe ẹ̀sìn Yorùbá wọn. Kí ló dé? Wáyé tẹ́ ń wádìí wọn. Ẹ fọ́ lọ́hùn sílẹ̀, ẹ jẹ́ kó ní kálukú ṣe ẹ̀sìn tó bá wù ú. Ṣé ẹ ti gbọ́? Ilẹ̀ Yorùbá ni wọ́n ń pè bí. Ibẹ̀ kì í ṣe ilẹ̀ Sáúdí, ibẹ̀ kì í ṣe ilẹ̀ Ìgbò, kì í ṣe ilẹ̀ Ísírẹ́lì. Ilẹ̀ Yorùbá, ilẹ̀ ìran aládé ni wọ́n ń pè bí. Ayé mọ Ìlọrin mọ òun ní Islam. Ẹ má jẹ́ kí Islam yóò tún bọ́rẹ́lẹ̀ lọ́wọ́ Ìlọrin. Ẹ má jẹ́ kó. Ìsìlámù ò lè bọ́ lẹ̀ nílọrin tí ẹ bá fi ìfẹ́ ṣe é. Tí ẹ bá gba ìfẹ́ láàyè, tẹ́ ẹ bá gba ìfẹ́ láàyè, ìsìlámù kò lè bọ́lẹ̀ lọ́rin. Oníkálukú máa ṣe tiẹ̀ ni. Tí ẹ bá ti ta sí ẹnikẹ́ni, ẹ fòníkálukú lẹ̀ kó ṣe èsì tó bá wù nílọrin, kẹ́ ẹ fi ìfẹ́ ṣe é. Tún bọ́rẹ́lẹ̀ lọ́wọ́ Ìlọrin. Àwọn ìtàn tẹ́ ẹ̀ sọ yìí, àwọn ìtàn tí máa kọrin mọ́ àwọn tó lè kọrin mọ́ àwọn oníṣẹ̀ṣe lápá tí wọ́n tún fi ní fọkànbalẹ̀ àti strong minded lórí àti fèsì Ìlọrin ni. Tó bá fèsì Ìlọrin bàbá ẹ̀yin wọ́n fẹ́ gbalẹ̀ wọn lẹ́yìn sọ Islam ò bàjẹ́ ń bẹ̀. Bàbá, Islam ò lè bàjẹ́ ń bẹ̀ tá a bá gbalẹ̀ wa. Ìkan tá à ń sọ fún ni pé abẹ́kẹ́ mọ̀ pé ilẹ̀ Yorùbá ní Ìlọrin, òun nìkan tá à ń sọ fún gbogbo ẹ̀yin àáfàá tẹ́ wà ńlọrin tẹ́ ń pa ìtànkìtàn fún wa. Òun nìkan tí bàbá Lájì ABASS tí wọ́n fẹ́ kẹ́ ẹ mọ̀, òun ni wọ́n fi ń tẹnu mọ́ ọ̀rọ̀ ìtàn Yorùbá yẹn. tó ẹ̀ ń kẹ́ sọ pé Ìlọrin sí gírísìlẹ̀ Yorùbá, òun ló fà tí wọ́n fi lọ wú àwọn ìtàn yẹn jáde kẹ́lẹ́ bá mọ̀ pé Ìlọrin ilẹ̀ Yorùbá ni. Tí báwa la ń gbé bẹ́ẹ̀, Ìsìlámù bàjẹ́ ńlọrin, Ìsìlámù bàjẹ́ ńlọrin, gbogbo àwọn nǹkan tí ò sí ńbẹ̀ tẹ́lẹ̀ ní òwú ọbẹ̀ níta ń jà fún ni, kì í ṣe pé àwọn alímì là ń jà fún. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kò yé wọn, kò yé ọ̀pọ̀lọpọ̀ èèyàn pé kì í ṣe ilé alímì lẹ̀ ń jà fún, torí tí ẹ bá ń bá ọmọ ìyá yín tó jẹ́
ọmọ Yorùbá tí wọ́n ṣẹ̀ sí mi tí ẹ bá ń bá wọn jà ó kọ́ Alimi lẹ̀ máa ń dá pé Alimi lọ́rọ̀ yín wáyé tẹ̀ wá ń parọ́ pé kì í ṣe Alimi lẹ̀ ń jà fún kì í ṣe Suluka Abale lẹ̀ ń jà fún wáyé tẹ̀ ń parọ́ wáyé tẹ̀ ń parọ́ nígbà tí ìyẹn lọ́sùn kan jáde pé òun fẹ́ ṣe Ọ̀ṣun festival tẹ́bí Ìbàdàn lọ ká mọ́lé tẹ́ra lẹ̀ mọ́ tẹ́bí ó kọ́ ẹ̀mí àlẹ́ dá àbí ìṣokọ́ ẹ̀mí àlẹ́ dá tẹ́wọ́n sọ náà yìí sì pé jà fún Alimi jà fún Suluka Abale talẹ̀ wá ń jà fún talẹ̀ ń jà fún a ní ẹ̀rọnú tó bá yẹ pé tọ́lọ̀tọ̀ ọmọ ọkọ Yorùbá ni yín kò yẹ kẹ́ ẹ torí ẹ̀sìn kẹ́ ẹ máa bá ọmọ ìyá yín jà kò yẹ kẹ́ ẹ torí ẹ̀sìn kẹ́ ẹ rán ọmọ ìyá yín lọ ẹ̀wọ̀n torí pé ń bọ̀ àwọn babalá yín torí pé ń bọ̀ àwọn babalá yín ẹ wá torí ẹ̀sìn ẹ rán ọmọ ìyá torí pé Yorùbá kan làjọ ń sọ lẹ́nu ẹ wá rán lọ sẹ́wọ̀n ẹ kọ́ lọ kidnap ẹ̀ nìbàdàn náà nìbàdàn kidnap ẹ̀ tán ẹ̀wọ̀n lẹ́mọ̀ọ́rán lọ torí pé ń bọ̀ àwọn babalá yín ẹ̀yin tẹ̀ ń ṣe wá sí tẹ̀ ń bọ̀ àwọn babalá wa ṣé àbọ̀lọ́pàá ara lẹ̀ mọ́ yín àbọ̀lọ́pàá mú yín kí ló dé. Alimi là ń jà fún ilé Alimi bò èmi ń sọ ọmọọba mi ń ṣèrànwọ́ ọba mi ń ṣẹjẹ kan ilé Alimi kọ́ là ń jà fún Islam tó ti wà lọ́rin òun là ń jà fún ẹ má jẹ́ kí ìlú iyọ̀ tó ń dá sí méjì ju bó ṣe wáyé lọ bàbá wa ABASS ààrẹ òǹpìtàn ìlú Ìbàdàn mo fọ̀rọ̀ yìí ránṣẹ́ sí tọ́lọ̀mùbálẹ̀ ráàyè bá mi gbọ́. tí bàbá wa LAJI ABASS tó máa jẹ́ òpìtàn Ìbàdàn ọmọ Yorùbá sáà ni wọ́n sà mọ ìtàn Yorùbá ni wọ́n fi wọ́n jẹ òpìtàn àbí ṣé Yorùbá mọ ìtàn Yorùbá ṣé wọ́n fi wọ́n jẹ òpìtàn ilẹ̀ Yorùbá ní ilẹ̀ Ìbàdàn ni àná ẹ̀pọ̀nú Abdulateef Jumiat tàbí kí ló kókó sọmọ túmọ̀ Abdulateef ọmọ túmọ̀ Jumiat lédè Yorùbá sọmọ túmọ̀ sọ ọmọ túmọ̀ lédè Yorùbá sọmọ túmọ̀ ronú. Iṣẹ́ tẹ̀ ń ṣe èyí tọ́lọ́run yàn yín wáyé wá ṣe lẹ́ ń ṣe yẹn ṣùgbọ́n ẹ dákun ẹ dáàbò bo Islam nílọrin lára iṣẹ́ yín ẹ̀yin náà lo ọ̀nà tọ́lọ́run fún yín ẹ má ṣe mí gbọ́ ẹ̀yin ní kẹ́ ẹ parọ́ tán ẹ̀yin ní kẹ́ ẹ lórí kò. ọ̀tẹ̀ sọ́yìn mi tún fọ́ ọ̀tẹ̀ tó pé kí wọ́n má sì yín gbọ́ sọ pé kí wọ́n parọ́ ìtàn wọ́n sì fún tẹ́tẹ́ mú jáde nígbà yìí inú mi dùn fún pọ́ǹtì yẹn àmọ́ pé kí wọ́n má sọ ìtàn Yorùbá mọ́ yẹn àwọn ò ní gbà wọ́n kọ́tù láti máa sọ ìtàn Yorùbá láì jẹ́ kí gbogbo ìran aládé kí wọ́n mọ ìtàn wọn. ní kẹ́ yíta ní bákàbákan àmọ́ wọn bí tẹ́ ẹ bá mọ̀ pé tẹ́. broda mi Lawan Nasir ìfẹ́ dáhìn lò ṣe ti gbọ́ bẹ́ẹ̀ tí wọnú gbà nìyẹn ìfẹ́ dáhìn lò Lawan tó ń pè yín kí ìtumọ̀ Lawan kí ìtumọ̀ Nasir lédè Yorùbá ẹ bá ń kọ́ sórí kọ́mẹ́sẹ̀tọ̀ ṣe ti gbọ́ ẹ bá ń kọ́ síbẹ̀ kí ni mínì Lawan kí ni mínì Nasir lédè Yorùbá. tẹ́ ẹ bá mẹ́nu bà yóò dà lọ́rin rú àwọn nǹkan tẹ́ wọ́n tẹ́ ẹ bá mẹ́nu bà yóò fún àwọn ọ̀tá Islam ní akin ọkàn láti lè wá kojú ẹ má mẹ́nu bà bẹ́ẹ̀ mo gbọ́ ọ̀rọ̀ kan tẹ́nìkan sọ ẹni wọ́n sọ pé bàbá wa Aláàfin Ọ̀yọ́ tàná ọlọ́pàá ṣàforíjì fún ọkọ̀ gbà wọ́n lẹ́rú ó ní bàbá yẹn sọ wípé àwọn àṣírí kan wà nínú àwọn tó jẹ́ pé àwọn àṣírí náà àwọn ò gbé lọ sọ̀rọ̀ ni àwọn ò gbọdọ̀ sọ jáde gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ṣiṣẹ́ lórí ìtàn aláṣírí ni alágbára kan ní tẹ́ ń bẹ lọ́wọ́ yín yẹn torí ìtàn ó lè bà nǹkan jẹ́. bàbá LAJI ABASS ẹ má dá wọn lóhùn o gbogbo ìtàn tó wà nínú pátá tẹ́ ẹ fẹ́
pọ̀ jáde fún ìran ọmọ aládé bàbá ẹ̀ẹ́dẹ̀ bá pọ̀ jáde ẹ má gbọ́ ọ̀rọ̀ tí bàbá yìí sọ fún yín o ẹ má gbọ́ ọ̀rọ̀ ẹ o ẹ má gbọ́ ọ̀rọ̀ ẹ o àwọn ọ̀bẹ lọ́hùn kí ìtàn Yorùbá kó kú mọ́ yín nínú ẹ bá wa pọ̀ jáde bàbá LAJI ABASS òpìtàn ìlú Ìbàdàn ẹ má gbọ́ ọ̀rọ̀ tí máa ní sọ fún yín o ẹ má gbọ́ ọ̀rọ̀ tí àfáà sọ fún yín o gbogbo ìtàn Yorùbá tó wà nínú yín ẹ bá wa pọ̀ ẹ lé gbogbo èèyàn ọmọ aládé kí wọ́n mọ̀ nípa ìtàn wọn. Ìtàn ó lè sọ ẹni tí ayé ń wò lókè kó sọ dẹni lẹ̀. Ìtàn ó lè sọ ẹni tó wà lórí ẹṣin kó sọ dẹni lẹ̀. Ìtàn ó lè bọ́ aṣọ yòókù lára èèyàn kó sọ ẹni yẹn di òwò. Ìtàn ó lè sọ ọba dẹrú. Táwọn yẹn ń bójú pé ọba ni ìtàn lè sọ dẹrú. Ẹni tó bá jẹ́ ọmọ ọkọ Yorùbá kò lè fi ọwọ́ òjì kò lè fi júlẹ̀ bàbá ẹ̀ láéláé kò ní torí ẹ̀sìn tó wá rí nǹkan tó fẹ́ pa ilẹ̀ Yorùbá lára kọ́mọ̀ wàá sọ títa láyé kò lè rí bẹ́ẹ̀. Agbára ni tí ń bẹ lọ́wọ́ yín yẹn ẹ dákun torí tọ́lọ́ ẹ má fi agbára yìí tú àṣírí Islam nílọrin ẹ má fi agbára yìí sọ Islam di. Bàbá wọn ò tú àṣírí Islam nílọrin o bàbá wa LAJI ABASS òpìtàn ìlú Ìbàdàn wọ́n ń sọ òdodo ọ̀rọ̀ fún ìran ọmọ aládé ni o bàbá wọ́n ń sọ òdodo ọ̀rọ̀ fún ìran ọmọ aládé ni. Nílọrin wọ́n fi agbára lè ka Islam lábùkù nílọrin gbogbo ọ̀nà tó wù káwọn alílì ò gbà tí wọ́n fi dírí ipò ọba wọ́n ti wá fi ìjọba wọn fi Islam lọ́lẹ̀ nílọrin tí Islam fi wá di tó gbòòrò nílọrin táwọn kan bá wá dìde nísìnyí tí wọ́n láwọn fẹ́ mọ wá sọ̀rọ̀ àwọn fẹ́ mọ wá ṣẹ́kún àwọn fẹ́ mọ wá bọ̀gún àwọn fẹ́ mọ wá ṣe gbogbo ìtàn tí ó bá máa kanrin má àwọn nǹkan yẹn lápá ẹ dákun ẹ má wulẹ̀ sọ ọmọ ẹ dákun kò ní tán lọ ẹ má wulẹ̀ sọ ọmọ àwa tá a wà lọ́rùn ọkàn wa balẹ̀ pẹ̀lú ẹ̀sìn tá a ṣe yìí ẹ dákun torí tán lọ ẹ ní tọ́lá àwọn wá jà fọba gbogbo àwọn nǹkan tẹ̀ ń sọ yìí náà ni everybody wọn náà mọ̀ tí ó fún wọn ní agbára àbí nǹkan kan láti wá dìde ogun tàbí dìde wàhálà nǹkan kan bẹ́ẹ̀. ẹnìkan ò dìtẹ̀ ogun sí Ìlọrin nǹkan tá a fẹ́ kó yé yín ni wípé Ìlọrin ilẹ̀ Yorùbá ni emir ọwọ́ pa àwọn ìran wa láti jẹ́ emir ni nǹkan tá a fẹ́ kẹ́ ẹ̀ mọ̀ nìyẹn. Emir ọwọ́ àfi èwú ọwọ́ àfi gbàbùkún ni nǹkan tá a fẹ́ kẹ́ ẹ̀ mọ̀ nìyẹn. àmọ́ ọ̀rọ̀ tó bá jọba Ìlọrin wó làwọn nǹkan tá a fẹ́ yìí ò sí ní wọ̀lú kò sọ́gbọ́n àwọn yẹn ká sọ pé tí mùsùlùmí wà nù wọn. gbogbo ẹni tí ẹ darapọ̀ mọ́ wa gbogbo pátá ni mo fi káàbọ̀ sórí ètò ẹ ṣé gan ni o ẹ ṣé tẹ̀ bá mi pín ètò tẹ̀ bá mi tẹ like tẹ̀ bá mi tẹ love tí wọ́n fi flag ẹ̀ mọ́ wa lọ́wọ́ gbogbo ìpàdé mo dúpẹ́ fún o ẹ ṣé gan ni o God bless you. Ọba tó ní káwọn ẹni Ọlọ́run ó bí yín káwọn ẹni Ọlọ́run fi ẹ̀sìn tọ́ yín káwọn ẹni Ọlọ́run fi ẹ̀sìn mọ̀ yín tẹ̀tọ́ wá ṣẹ́kù lórí ẹ̀sìn bí ìsìnkú gbogbo ẹni tí máa ń gbọ́rọ̀ yín yóò mọ̀ pé iṣẹ́ ìtàn tẹ̀ ń ṣe òun ni iṣẹ́ tẹ̀ ń ṣe pẹ̀lú bẹ́ẹ̀ tí ń ṣiṣẹ́ ìtàn tó ẹ̀fẹ̀ sílẹ̀ Ọlọ́run ó wọlé àlejò Ọlọ́run ní káyìn lábùkù Ọlọ́run ní káyìn lábùkù Ọlọ́run ní káyìn lábùkù gbogbo ọ̀nà pẹ̀lú ọ̀nà tẹ̀ ń tọ̀ tẹ̀ bá lè fi dáàbò bo Ìlọrin ẹ dákun ọ̀rọ̀ tí mo sọ yìí ẹgbẹ́ ìlú sọpọ́tì àwọn ọba òye tí n sí ilé ọba lórí o Yorùbá ni wá ní Ìlọrin ẹ bá gbà wá lè sọ fún wa. ṣe é ti gbọ́ Yorùbá ní Ìlọrin àmọ́ wáyé tẹ̀ wá
ń ṣerú Emir wáyé tẹ́ ń ṣerú Fúlúgàmbàrí ọmọ ọkọ Yorùbá ọbọ̀lọ̀ já rẹ̀ ọbọ̀lọ̀ jí lójú oorun ẹ mọ̀ yẹ kí wọ́n wá sọ ilẹ̀ Yorùbá di ìlú àwọn Fúlàní bí wọ́n ti ṣe ilẹ̀ Haúsá nìyẹn lẹ́gbẹ̀ẹ́ gbogbo ilẹ̀ Haúsá nìsín ó ti dìgìdìdá Fúlàní àfẹ́yẹn nílẹ̀ Yorùbá òun la fi ń pariwo a sì mọ̀ pé Ìlọrin òun gẹ́gẹ́ ní ń fa wàhálà fún wa nílẹ̀ Yorùbá la fi ń pariwo pé ilẹ̀ Ìlọrin ilẹ̀ Yorùbá ni torí pé ọmọ aládé ni wá ọmọ káàró òjíire ni wá. ṣùgbọ́n ibi tí wọ́n bí wa sí tá a dàgbà sí inú ìsìláàmù náà bí wa sí gbogbo àwọn nǹkan tá a rí rí tá a gbọ́ rí tá a mọ̀ rí Ìlọrin ní nǹkan tẹ́sìn jẹ́ ká mọ̀ pé nǹkan kẹfìrí ni òun ní ìjà tí gbogbo Ìlọrin jà o kì í ṣe ìjà pé Álímì lọ́ba àwa ń jà fún Álímì rárá o tọ́lá àmọ́ pé kò sí ọ̀nà táwọn oníṣẹ̀ṣe fi wọ̀ dúró tí àwọn nǹkan ẹbọ ò ní tẹ̀lé wa bí n bá tẹ̀ ń fẹ́ lù tẹ́lẹ̀ ó sápamọ́ ni táwọn oníṣẹ̀ṣe bá wọ̀ ló yóò di gbangba yóò di gbogbogbò yóò sọ lọ́rin ló kọ́ mi yóò chíjú kọ́ lọ́rin yóò chíjú kọ́ lọ́rin gbogbo ẹ̀ Ìlọrin wa kọ́ ni mo fẹ́ kẹ́ wo ẹ̀sìn tó wà ńlọrin mo fẹ́ kẹ́ ẹ dáàbò bò ẹ̀sìn tó wà ńlọrin mo fẹ́ kẹ́ ẹ dáàbò bò mo gbàgbọ́ lọ́kàn mi pé èyí tí ń bá yín sọ yìí Ọlọ́run ló rán mi sí mo rò bẹ́ẹ̀ mo gbàgbọ́ bẹ́ẹ̀ ẹ má jẹ́ kí mo fẹ́ ṣiṣẹ́ mi dúdú àmì mo fẹ́ ká mọ̀ pé iṣẹ́ mi ni mò ń ṣe káyọ̀ mọ̀ pé iṣẹ́ mi ni mò ń ṣe mo fẹ́ káyọ̀ mọ̀ bẹ́ẹ̀ ẹ wá mọ̀ wá kí ara nípa ẹ̀sìn ẹ má ṣe bẹ́ẹ̀ dákun tó ti tọ́ lọ ẹ sọ̀rọ̀ ká mọ́rọ̀ yín ẹni àràbá ìkọlẹ̀ sọ. Bàbá Alhaji Abbas ẹ̀sìn yé wọn dáadáa gẹ́gẹ́ bí ọmọ mùsùlùmí ẹ̀sìn tí wọ́n gbé dọ́wọ́ ó yé wọn dáadáa àwọn ẹ̀sìn ẹlẹ́sìn alákàtúntì ẹ̀sìn bíi tiyín bí ẹ̀yin àáfàá Ìlọrin ẹ̀sìn ìsìláàmù tí bàbá Alhaji Abbas ń ṣe ó yé wọn dáadáa humanity first kò sí ẹ̀sìn tí a bá ń ṣiṣẹ́ àbọ̀rọ̀ kọ́ nífẹ̀ẹ́ ọmọlàkejì wa náà kò sí ẹ̀sìn ọ̀hún tá a bá ń ṣe ìfẹ́ pẹ̀lú humanity ọbọ̀rọ̀ kọ́ síwájú sẹ́yìn àáfàá Ìlọrin yìí ṣe é nífẹ̀ẹ́ ọmọlàkejì yín ṣe é nífẹ̀ẹ́ ọmọlàkejì yín ìkan tó ń pè nífẹ̀ẹ́ ni pé kì í ṣe gbogbo ẹni tó bá ń bá ọ ṣe ẹ̀sìn kan náà ni wàá nífẹ̀ẹ́. ó ti ń flag mi o ẹ dábàá ẹ bá ń tẹ láì ẹ bá ń tẹ love ẹ má dé wọn flag mi ẹ̀wọ̀n tó ń tẹ rẹ́ẹ̀dì yẹn mọ̀ pé oore ilé ayé ẹ òun ló ń tẹ̀ yẹn ọ̀fẹ́ kọ́ tẹ̀ lọ́wọ́ ni. Ọlọ́run bá ń dó tí àánú Ọlọ́run sì ní fi yín lẹ̀ wàlá Muhammad Rasulullah wàlá la ilaha illallah wàlá la ilaha illallah wàlá la ilaha illallah mo ṣàdúrà fún yín bí ṣe ń sọ Ọlọ́run rà ní ẹ̀mí ẹnìkan kan ọ̀rá mi kí n sì sojú ẹnìkan kan bẹ́ẹ̀ni mi ṣe lọ síbẹ̀ náà ní ṣe sọ yìí àpàràṣẹ ló sì ní báyìí wàlá Muhammad Rasulullah sallallahu alaihi wasallam subhana rabbika rabbil izzati amma. gbogbo ẹ̀yin tó ń wò mí látàárọ̀ gbogbo ẹ̀yin dáàdì mẹ́rin mọ́rin mi ibi tí a fi àdàparí ètò ní àbísínì ṣẹ́ni gbọ́ bàbá wa Alhaji Abbas bàbá ẹ̀mí yóò gùn fún wa ẹ pẹ́ fún wa ẹ mọ̀ gbọ́ nǹkan tí àáfàá yìí tọ́sẹ̀dì sí yín o ìtàn Yorùbá tẹ́ ẹ̀ sọ fún gbogbo ìran ọmọ aládé ẹ kọ̀ntínú láti máa sọ lọ ọ̀tọ̀ ní ìran ọ̀tọ̀ lẹ́sìn
ẹ má yẹ káwọn àtọ̀húnrìn wá àwọn ajogun kó wá gbalẹ̀ bàbá lọ́wọ́ wa o torí ẹ̀sìn o. ẹ má yẹ káwọn ajogun kó wá gbalẹ̀ bàbá wa lọ́wọ́ wa torí ẹ̀sìn. Òun là fi ń pariwo fún yín bàbá wa LAJI ABASS. Bàbá LAJI ABASS nǹkan tí àáfà yìí tó bá yín sọ tí mo play tán fún gbogbo èèyàn yìí tí gbogbo àwọn èèyàn fi tẹ́ àwọn gbọ́ ẹ má gbọ́ ọ̀rọ̀ wọn o tó yà mọ̀ pé ọmọ ọkọ Yorùbá ni yín ẹ̀sìn Islam tẹ̀ ti gbé dání ó yé yín yéké ó ṣe kí ni ó yé yín yéké ẹ má yẹ kí wọ́n kó ọ̀rọ̀ sí lọ́pọlọ láti má lè sọ ìtàn Yorùbá mọ́ ṣé ẹ ti gbọ́ ìyẹn jẹ́ mẹ́sáàgì tí wọ́n ní kí wọ́n pàṣẹ fún bàbá wa LAJI ABASS òpìtàn ìlú Ìbàdàn bàbá ẹ̀mí yóò gùn fún wa o ọlọ́yẹ̀ ká rí yín pẹ́ a ti fi ẹ̀mí yín lé Ọlọ́run lọ́wọ́ a tún fi lé àwọn àáfà Ìlọrin lọ́wọ́ nǹkan kan ò gbọdọ̀ ṣe yín èrè kan ò gbọdọ̀ yín gbogbo ìran aládé ló wà lẹ́yìn yín gbogbo ìran aládé ló ń ṣàdúrà fún yín bàbá gbogbo ìran aládé ní ṣàdúrà fún yín bàbá mo nígbàgbọ́ pé gbogbo àdúrà tí ìran aládé ń ṣe fún yín gbogbo ẹ̀ lọ́lọ́dẹ̀ kó lẹ̀ mọ́ yín la ìmọ̀ ọ̀tá kò ní ṣẹlẹ̀ lórí ìmọ̀ ẹni bí kò ní ṣẹlẹ̀ lórí Olódùmarè tó dá ayé tó dá ọ̀run kò ní jẹ́ kí wọ́n pa ogun mọ́ yín lẹ́nu abẹ́yìn ni àròyìn ni ẹ túbọ̀ bá wa kọ̀ntínú láti máa sọ ìtàn Yorùbá ẹ jẹ́ kí gbogbo ìran Yorùbá kí wọ́n mọ̀ nítan wa kí wọ́n lè pa ìtàn onítàn fún wa mọ́ káwọn ọmọ ìran Yorùbá ká mọ ibi tá a ti wá ká mọ orísun wa ká mú ẹ̀sìn wa lẹ́sìn ká mú àṣà wa láṣà ìṣẹ̀ṣe làgbà torí ẹ̀sìn abínibí wa ni èyí torí pé mo jẹ́ ẹlẹ́sìn mùsùlùmí tí wọ́n á nǹkan tí ó pa ilẹ̀ bàbá mi ilẹ̀ Yorùbá la kí mo wá sọ̀rọ̀ sí i torí pé Ọlọ́run ọba Ọlọ́run Elédùmarè kò ní jẹ́ kí n fi ọwọ́ òsì kí n fi júlẹ̀ bàbá mi ṣé ẹ ti gbọ́ ètò náà àní jù báyìí lọ oníyanṣe ọlọ́kàṣe gbogbo ẹ̀yin tẹ́ ẹ fi kalẹ̀ sí látìgbà tí mo ti bẹ̀rẹ̀ ètò yìí tẹ́ ẹ bá mi ká lọ pẹ̀lú bí mo ṣe ń ká lòlò tẹ́ ẹ bá fi ọgbọ́n àtòye tẹ́ ẹ bá fi ń gbọ́ mo dúpẹ́ lọ́wọ́ yín ojú tẹ́ fi wò mí ojú ò ní fọ́ o èyí tẹ́ fi gbọ́ mi látàtàárọ̀ etí ò ní di ọwọ́ tẹ́ fi bá ń láìkì ètò yìí tẹ́ fi bá ń lọ́ọ̀fù ẹ̀ tẹ́ bá mi pé ètò ẹ mọ̀ ní fọwọ́ náà ẹ mọ̀ ní gbígbọ́mọ sí ẹni gbígbọ́mọ sí o inú ìtọ́wọ́ yín èmi ọmọ yín àbúrò yín olólùfẹ́ yín èmi náà ní mọ̀ wá láti mọ̀ sọ̀rọ̀ ẹ̀yin náà lẹ́mọ̀ wá láti wá máa wò mí ṣé ti gbọ́ lẹ́ẹ̀kan sí i mo kí mo mọ̀ lóore bẹ́ẹ̀ ni bá mi pé ètò náà ẹ bá mi láìkẹ̀ ẹ bá mi lọ́ọ̀fẹ̀ mo mọ̀ lóore mo kí gidi gan ni ó kọ́ tẹ̀mí ó yí padà ìbíyẹmí Oòduà ni mí mo lè ṣe program lórí péjì ìbíyẹmí Family TV tẹ́ bá ti rí bí mo ti bẹ̀rẹ̀ ètò ẹ máa bá mi ká lọ lórí ètò mi lórí ìbíyẹmí Oòduà ni mí náà ọmọ ṣe program bẹ́ẹ̀ náà tẹ́ bá ti rí bí tí mo ti bẹ̀rẹ̀ ètò ẹ jẹ́ ká jọ mọ́ bá lọ kẹ́ ẹ máa bá mi like ẹ bá mi love
gẹ́gẹ́ bí ìfẹ́ tẹ́ ní sí ìran aládé àti ìfẹ́ tẹ́ ní sí mi àti ìfẹ́ tí ẹ ní sí gbogbo àwa ìran ọmọ kóòtù òjíire. Ṣé ti gbọ́? Àní jù báyìí lọ. Ẹ ṣé gan ni. Ẹ má gbàgbé dákun mo bẹ̀ yín ni. Ẹ má gbàgbé láti mọ bá mi subscribe lórí YouTube mi. Ibiyemi Family TV náà ni lórí YouTube. Ṣé ti gbọ́? Ẹ bá ń tẹ contributor bet yẹn tí má ti upload kan síbẹ̀. Ẹ mọ̀ láti mọ bá mi o share àti mọ bá mi wò. Ṣé ti gbọ́? Ẹ ṣé gan ni. God bless you all. Orílẹ̀-èdè Yorùbá kò ní parẹ́. Orísun wa kò ní parẹ́. Heritage wa òun ni heritage ìran Yorùbá. Ẹ má jẹ́ kó parẹ́ látọwọ́ yín. Ẹ má jẹ́ kó parun látọwọ́ gbogbo wa. Ẹ jẹ́ ká jọ panupọ̀. Ká jọ gbara wálẹ̀ lọ́wọ́ àwọn ajogun amúnisìn. Tí wọ́n pe àwọn lẹ́sìn láì mọ̀ pé lẹ́sìn ni wọ́n. Ṣé ti gbọ́? Ẹ ṣé gan ni. God bless you all. Àní jù báyìí lọ. Ó dìgbà kan náà.